ìmọ̀lóládìní tàwa yìí ẹni onímọ̀ yóò ṣẹ̀rù ayé yóò ṣẹ̀rù oṣó pẹ̀lú ajẹ́ yóò ṣẹ̀rù ẹran pẹ̀ládìyẹ yóò ra bẹ́là fún wòlíì èké màálù dúdú fáfá. Óyá yàṣẹ́wù ni ó máa bá yàṣẹ́wù ni ó máa bá ká. Ẹ̀yin kan lè o ẹ tún dàbí ọgbọ́n ẹ tún gbẹ̀rán irọ́ yín ò jẹ́ àfà èké ẹ̀tàn yín ò jẹ́ ojú tìlà àwọn olódodo kì í tọ̀yàn bẹ́ẹ̀ fẹ́ dà lápáta ẹ jẹ́ àgbọ̀ bẹ́ẹ̀ fẹ́ dà lápáta ẹ jẹ́ àgbọ̀ sẹ́. ẹni ń wá wọn lọ ẹ jẹ́ lọ jáwọ́ ẹran mélòó lẹ pa nínú oyún ìríran yín ọ̀fẹ́ mà ní ìgbọ̀nràn ẹ̀yin ọ̀fẹ́ mà ní àti sọ̀rọ̀ yín ọ̀fẹ́ mà ní ìgbàlàlà omi ọ̀fẹ́ mà ní ìgbàlàlà omi ọ̀fẹ́ mà ló jẹ́. Ọlọ́run gbàdúrà wa jàre. Allahi ala dawam wal ibtiad anil haram. Asalaamu aleykum gbogbo jama muslimi. Alukur'an ló fi yé wa wípé lílọ́kọ tàbí láya aṣọ àṣírí ló jẹ́. Hunna libasu lakum wa antum libasu lahunna. Ṣùgbọ́n dídọ́gba nínú ìgbàgbọ́ ẹ̀sìn. A máa rọ ọgbọ́n ẹ̀mí gígùn sínú ìfẹ́ gẹ́gẹ́ bí lọ́kọ-láya. Ní Sakina Salafi matrimony. Ṣe sánà ìrọ̀rùn fáwa tá kì í dà wá dúró déédéé. Tá ń wọkọ tàbí ìyàwó nítorí tọ́lọ́run àtàṣẹ. Pẹ̀lú ìtọ́ka òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam. Lọ́nà sàlàfíyà tí ò ní àmúlùmálà ìgbàgbọ́ nú. Tí ó sì sá ń gbowó ìbọ̀bẹ́ ká tó mójú alájẹ kò ń sọ. Lillahi wa rasulihi ni o. Ìwọ tó bá wọn wọkọ tàbí wọ àyà lójú ọ̀nà sàlàfíyà níbikíbi lágbàáyé. Ẹ fi àtúpalẹ̀ nípa ara yín ìyẹn profile. Sọwọ́ sí Sakina Salafi matrimony lórí 07466347748. Sakina Salafi matrimony. Wọ́n ṣètò láti fi yín hara yín. Ní dédé ìbámu pẹ̀lú irúfẹ́ obìnrin tàbọ́kùnrin tẹ́ ẹ bá fẹ́ láti ṣègbéyàwó pẹ̀lú ẹ̀ lójú ọ̀nà Salafi. Ìgbéyàwó kọjá ìgbésẹ̀ kan lásán. Ìpìlẹ̀ láti gbirúgbìn tí ó yọ ọmọ rẹ ni. Láàṣẹ gbúdọ̀ gbirúgbìn tó bá da sórí ilẹ̀ kílẹ̀ kó má bàa kú. Tàbí gbirúgbìn kírúgbìn sórí ilẹ̀ tó da. Gbogbo wa ò ní ṣìyàn lọ́lọ́ọ̀bà láà. Ní Sakina Salafi matrimony. Ṣe ní dídọ́gba nínú ìgbàgbọ́ ló ṣe pàtàkì. Save Your Soul Garden pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ Numas of Reality. À ń talẹ̀ bẹ́ẹ̀ ni a sì lè bá yín kọ́lé sórí èyíkéyìí ilẹ̀ tẹ́ ẹ bá rà lọ́dọ̀ wa. Tẹ́ ó sì gba kọ́kọ́rọ́ ilé yín láàrin oṣù mẹ́fà péré. Ìrọ̀rùn ọmọ ènìyàn ló jẹ́ wá lógún nílé iṣẹ́ Save Your Soul and Numas of Reality. Ìdí nìyí tá a fi mú àǹfààní tó gbọ̀ngbọ́n wá fáwọn oníbàárà wa pẹ̀lú ẹ̀dínwó fún gbèdéke àsìkò. Tá ó sì máa tà ní déédéé iye tí wọ́n ń talẹ̀ lágbègbè yìí. Ilẹ̀ wa kò jìnnà rárá sí Lekki Seaport. Bẹ́ẹ̀ ni 10 minutes drive sí Dangote Refinery là ń tà ní 3.5 million naira. Tí a sì ń tẹ̀ yìí tó jẹ́ 5 minutes drive sí Dangote Refinery ní 2.5 million naira. Documentation yín sure lórí gbogbo ilẹ̀ tẹ́ bá rà. Ilẹ̀ wa ò ní san filling títí yọkùnrùn débẹ̀ iná ìjọba débẹ̀ bẹ́ẹ̀ ni kò sí wàhálà ọmọ onílẹ̀ rárá àníkáyé dẹrùn kọ́rùn náà sì rọ̀ wá lọ́rùn ló jẹ́ wá lógún ní Save Your Soul and Numas of Reality. Ìdí nìyí tá a fi ṣe ibùgbé ìrọ̀rùn fáwọn ènìyàn nílànà Ọlọ́run àti ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ló lọ bìbà nínú Save Your Soul Garden and Numas of Reality. Àǹfààní bíi Save Your Soul Lagos Central Mosque, Save Your Soul International School, Save Your Soul Hospital, Save Your Soul Madrasa níbi tá a sì máa kó àwọn ọmọ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn àti Save Your Soul Technical School ilé ìwé ẹ̀kọ́ṣẹ́ tìgbàlódé. Ẹ lè kàn sí wa Save Your Soul Garden and Numas of Reality office wà ní number 3 Ayégbàmí Street Ìkẹ́gùn Fólú Ìbẹ̀jú Lẹ́kì Lagos State. Ẹ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 0803-539-4728 tàbí 0901-482-5779. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lókè òkun ni +447-908-859-037. Save Your Soul Garden and Numas of Reality. Ìrọ̀rùn gbogbo ènìyàn ló jẹ wá lógún. Òjíṣẹ́ ńlá Muhammad ló fi yé wa pé kò sí àìsàn kan tọ́lọ́run ọba Allah fi wòsàn ẹ̀ tí nídìí. Ká lè jọ gbáyé ìgbádùn àti ìfọ̀kànbalẹ̀ nínú àlàáfíà ara pípé. Ni mo ṣe ń ṣe ìwọ náà lójú kòkòrò lórí àwọn ìlànà ìwòsàn tó jíṣẹ́ ńlá Muhammad là kalẹ̀ fún wa. Tá a mọ̀ sí prophetic medicine tí ò lẹ́bọ̀ kankan nú. Ǹjẹ́ o ti gbọ́ nípa As-Sunnah Islamic Medicine? Ilé ìtajà ojúlówó fún prophetic medicine pọ́nbélé. Àwọn òògùn ìwòsàn àlàáfíà tí ò lẹ́bọ̀ nú. Tí ó sì wú gbogbo àìsàn tí gbòǹgbò tára fi dá ṣáká. Bí Abatu Sauda Black Seed Oil, Bawlul Ibli Miracle in Camel, ìyẹn omi rànkómi, Hell Water, Olive Pomace Oil tó jẹ́ gidi, As-Sunnah Mixture, akọkọlùkọ ẹ̀kọ́ ọkọ jẹ̀díjẹ̀dí. Ní As-Sunnah Islamic Medicine, àwọn prophetic medicine tó kápọ̀ ọgbẹ́ ẹnu tó ń bẹ o. Èyí tí ó tún palẹ̀ kọ́ mọ́ tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ fún tọmọdé tàgbà. Káyà ọmọ dun ni ẹ̀yìn ríro. Tó fi mọ́ èyí tí ó ṣàwòtá gbogbo kòkòrò inú ẹ̀jẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ tètè máa bọ̀ ní As-Sunnah kẹ́ ẹ wá ra ojúlówó prophetic medicine. Àwọn òògùn ìwòsàn tí ò níyèméjì inú tí mọ́ làáfíà tó ní lágọ̀ọ́ ara. As-Sunnah Islamic Medicine wà ní Brook
Franklin Ride SE231JL ní UK London telephone 07480839910 Asuna Islamic Medicine fún ìwòsàn pípẹ́ tí ò múni takotọ́ lọ́hùn. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته akẹ́yìn ọmọ ìyá wa nínú ẹ̀sìn káàkiri gbogbo àgbáńlá ayé ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run orí ajẹ́jẹ́ tí ọlọ́run kó máa bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam kíkẹ́ ọlọ́run máa bá wọn ará ilé ànábì ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kó tún máa bá wọn sàbí ànábì àti gbogbo ẹni tó gbọ́ tó gbà tó tún wá tẹ̀lé títí dijọ́ kẹyìn Allahumma àmín. Ìdáwọ́lé wa bá ṣe máa ń ṣe ládùúgbà ọlọ́njọ́ má ṣàìjó máa yọrí sí dáadáa ọlọ́njọ́ má jẹ́ àpòfo má jẹ́ àròfo àtúnbẹ̀ ọlọ́njọ́ má jẹ́ kọ́rọ̀ ẹnìkankan wá gúnlẹ̀ sébùté òfo ọlá àti tóbi wọ ọlọ́run ọlá àánú wọ ọlọ́run tó ọjọ́ ti kásẹ̀ ńlẹ̀ àdẹ̀gbọ́dọ̀ àrọ́jọ́ mùsùlùkùn kọ́lọ́ má ṣàìforíjì gbogbo wa tó Sheikh wa Sulaiman Ẹ̀sà Òkè ọlọ́run níjó bàjẹ́ fún yín fún ṣe ọlọ́run tẹ gbé dání ọlọ́run má dá yín padà sẹ́yìn ń bẹ́ẹ̀ àpadà sí burúkú tá a ti ń rí yín dáadáa báyìí ọ̀rọ̀ ẹnu yín ò yí padà lánàá lórí ọ̀rọ̀ ẹ̀sìn kò tún yí padà lẹ́ni ọlọ́run tó bá lọ́la má jò yí padà o àpadà sí burúkú tó máa bá yín tá a máa mú yín jẹ́ pé tí ń sòdodo lẹ́ni ẹ máa tún wá padà wá máa wò pé ẹ tún máa fojú mi wò pé báyìí báyìí ọlọ́run níjó ṣẹlẹ̀ sí yín ọlọ́run níjó kó ṣẹlẹ̀ sí gbogbo wa o gbogbo wa pátápátá o láì yọ ẹnì kankan lẹ̀ ọlá àti tóbi ọlọ́run ọlá àánú ọlọ́run tó ọjọ́ tí ń kásẹ̀ ńlẹ̀ Sheikh wa torí pé èmi náà kọ́ ẹni tó fà á tí a tún fi pẹ́ díẹ̀ lálẹ́ yìí tó nígbà tẹ́yìn ráyè èmi yìí ń ṣe rọ̀bọ̀rẹ́bẹ̀ tèmi wò adúpẹ́ fọlọ́run tó bisimilayi ká má fàsìkò ṣòfò bisimilayi Sheikh. أعوذ بالله من الشيطان الرجيم الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. أيا طيب الأسماء يا الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا فأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولى فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى يا رب قد تكثروا بالهموم وقد رجعت فضل
لك أصلا ثم لم أزل رجعت قبلك رسلا ثم لم أزل قدرت عيش بني الإسلام يا صمد فأنهم في ضلال والعقل فأنهم في ضلال وتعتق من نشارى واليهود وقد نالوا حدود حياتي سبب الأزل نالوا حدود حياتي بدل أزل نعم. فسيكون عليهم ما قد يظنون سرا وجهرا بسم الله الرحمن سرا وجهرا بسم الله الرحمن. نعم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على المبعوث رحمة للعالمين سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وبعد. أدوك الله سيود الله ọlọ́run ọba tí ó sì wá ní mùsùlùmí òun náà lọ́ba tí a dúpẹ́ fún à ń tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá anabi wa muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run kó máa bá nàbí àti àwọn ará ilé rẹ̀ tán sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí ní àpapọ̀ ní abẹ́ àsìkò wa torí pé ọlọ́wàjọ́ dẹ́ ọlọ́wàjá díẹ̀ lálẹ́ ìtọ́fà náà ni pé dáadáa náà ni gbogbo àwa tí a bá wà ní orí péjì mi ẹ ti rí i pé mo ṣe fídíò ní òní náà so àwọn àfẹ́ ẹlẹ́bọ ó kọjá àmọ̀ pé náà nù tí ọlọ́run sì kí ẹnìkan gbẹ́sìn yè tó jẹ́ mùsùlùmí irú rẹ̀ sọ̀wọ́n nílẹ̀ yorùbá kí mọ́mù tó gbọ́ ẹ̀sìn yìí dé lẹ́bù pé ìkànnù àwọn jẹ̀mọ́ lọ bọ̀gùn ní wọ́n ti bi ògùn bọ̀ ọlásídẹ́ǹtì ó kú wọn á gbé wá bó ti kú sófò ó ti kú dànù so ó kú sórí ibú wájú ọlọ́run àwọn agbede wá ní kí mọ́mọ́ wá kírun sílẹ̀ mọ́mọ́ wá ní àníbo tẹ́ni tó ń ti kékeré fún kí wọ́n mọ́ bọ̀gùn mọ́ láyé ọlọ́mọdé àwọn òrí rẹ̀ àwọn àfẹ́ ẹlẹ́bọ̀ yìí wọ́n lọ kírun sí jàmáà àti ànlá so wọ́n wá dìtẹ̀ mọ́ wọ́n sì yọ ìmáàmù kúrò ní mọ́ so ọlọ́run wá jogún lẹ̀mí sádùúgbò yẹn náà ìmáàmù dẹ́ rí iṣẹ́ sí lára àwọn èèyàn gẹ́tẹ́ sí díẹ̀ tó lẹ́rú ọlọ́run kan wá sọ̀rọ̀ lọ́lọ́run kan sọ fún akíá ustasun kaba sì ń ṣẹlẹ̀ níbi báyìí o èmi kàn ra sọ́n prógámù ni bẹ́ẹ̀ nìkan ṣe ní ustasun ẹja lọ kọ́mọ́tásì hùn bẹ́ẹ̀ ni ẹ sọ wípé àwọn gbé blọọkù 100 nù bá a sì bẹ̀rẹ̀ nù olókòsù kan tá a lọ bẹ̀rẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́run wọ́n kà mọ́sálásí yẹn next week Allahu Akbar. Báwọn yẹn ti bẹ̀rẹ̀ sí ní dá sínú so la fi lọ sí fídíò ń bẹ̀ lónìí bá a ti wá ń ti sàkíyédé nì mo sì ń sàkíyédé báyìí láti àárọ̀ so bá a ti ń sàkíyédé nì so àwọn àfẹ́ ẹlẹ́bọ̀ wọn ò rí dúrọ̀mù kankan orúkọ tó dẹ̀ ń dùn wọ́n lẹ́ ń pè wọ́n yẹn àfẹ́ ẹlẹ́bọ̀. tí ìwé bá ṣe ẹlẹ́bọ̀ bó wọ́n ṣe lè kírun sí ẹlẹ́bọ̀ la. tó fi mú representative wọn gọdún bíi pé ń pa wọn láfẹ́ ẹlẹ́bọ̀ Mudiru Mọ́ríkàsà ó ní ẹ̀ ń pè wọ́n láfẹ́ ẹlẹ́bọ̀ abẹ́ ẹlẹ́bọ̀. nírọ̀lẹ́ nígbà mo ṣe fídíò ń bẹ̀ torí bí aago 4 ni a tó débẹ̀ nígbà mo ṣe fídíò mi máa sọ bẹ́ẹ̀ yìí pé gbogbo ẹnikẹ́ni tó bá lọ káúlà tó bá dé má kírun lẹ́yìn rẹ̀ o. so ẹnìkan ò ká irú ọ̀rọ̀ wo làbá tún sọ yìí torí ẹ ń bá lọ káúlà tó bá ilé dé tó o bá kírun lẹ́yìn rẹ̀ ó fi irun rẹ̀ ṣòfò. so tó fẹ́ ẹ tún ya bọ́ta
pòròpò kẹta ọ̀tún náà wọ́n lọ káwọ́là olóríire ẹ̀dá kọ́ ní máa ń lọ káwọ́là. tó tó ọlọ́run. so gbogbo ẹni ọba lọ káwọ́là nínú ẹni tẹ́sù tó ti sáìn orí ibú fún ni. tẹ́sù ṣàṣeyọrí iṣẹ́ lórí ẹ̀. àwọn òní yé rọ́rọ́ wa sọ ìta sunday iṣẹ́ rédíò ń jẹta lórí ọ̀rọ̀ ẹ̀yìn oníṣúfí tá a sọ àwọn àṣírí yín ní iléeṣẹ́ rédíò wọ́n sì pè bíríkótó a wà lẹ́nu ẹ̀ ní ìsìn láti wò pé àwọn gbọ́dọ̀ stọ́ọ̀pù prógámù yẹn tó pé ń gbọ́dọ̀ sí lọ mọ́. tó gbogbo agbára tẹ ẹ ní òun lẹ ti lọ lò ṣùgbọ́n ẹ bọ́ lọ́n wájú. bẹ́ẹ̀ ni. so a wà lẹ́nu ẹ̀ o so a sì wà lẹ́nu ilé mo yè sí iná búrẹ́dì a sì prógámù wọ́n tún pariwo ó tún lọ́wọ́ sọ̀rọ̀ àwọn sí so ẹ kàn tẹ́tì ara yín ni ẹ mẹ́rin bọ́ọ̀ta gbogbo ariwo rọ́tẹ́ bá rí ẹ bá pa á tún sọ bí tí mo sọ fún ẹ ṣe ẹni gbà pé mo èmi ọ̀rá yìí ti yín o wá di next week mo tún bá ṣe program àkùtì sanwó gbogbo ọgbẹ́ ọ̀rọ̀ òdodo ṣe di pé kíní wọ́n sọ fún ẹ̀yin náà ni wọ́n lọ ra táìmù náà kí wọ́n ra táìmù kan náà sọ tiẹ́ ó yá di wàhálà ètò ibi tí n bá sọ ẹgẹ́ ibi tẹ́ ẹ bá ti rí pé mo ṣépè fún ẹ ẹgẹ́ ibi tí n bá ti gún wọn ẹ sọ bẹ̀ jáde so gbogbo ohun tí ẹ ń ṣe tí ò sí nọ́ọ̀sì lèmi sọ ìyìn sì kọ̀rọ̀ dádì mi kankan bẹ̀. àbí. so àwọn àtún wa fi ti káwọ́là lé so àfẹ́ fi ti káwọ́là lé so irú òní friday tó bá parí oṣù báyìí níta fẹ́ máa ṣe ni pé gbogbo ìbéèrè a ti sọ ti pẹ́ pa fẹ́ máa ṣe bẹ́ẹ̀ so gbogbo ìbéèrè ká máa béèrè ìbéèrè tó bá ní í ṣe pẹ̀lẹ́ sìn ibi tẹ́nu ò lè dé wá sí pọ̀ so platform ẹ̀sìn ni ibi tá a ti fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ni so yẹn ní kẹjẹ pé màá tàrà aṣaburú díẹ̀ láàrin ìṣẹ́jú mẹ́wàá so náà tàrà pé kò sí nẹ́tíwọ̀kì gan lára tèmi gan tí mò ń sọ̀rọ̀ díẹ̀díẹ̀. pé ráìmù lẹ́sọ̀ yẹn o ráìmù. so àwọn àlè dá ìbéèrè ṣùgbọ́n ká tiẹ̀ sọ aburú díẹ̀ wọ́n lè jẹ́ kí n bí ìbéèrè àwọn inspiration kó tó dé o. ó lè jíjà yín. ó lè jíjà ṣùgbọ́n ká tiẹ̀ sọ̀rọ̀ díẹ̀ nípa káwọ́là mo ní àwọn aburú tí ń bẹ káwọ́là lílọ. àkọ́kọ́ Yorùbá láìkì ìtànjẹ gẹ́ nínú ẹ̀yà tó jẹ́ wípé ìtànjẹ ni wọ́n fi dá agbádá wọ̀ tí wọ́n tún wá wé láwàní sí Yorùbá ní number 1. tó tó Ọlọ́run. yóò tó ọ̀rọ̀ ńlẹ̀ báyìí wọ́n sì máa lọ bòmíì gbogbo wọn tó fẹ́ bá bọ́ ta àbí wọn tó fẹ́ takò pé wọ́n ti lè sọ pé ẹni bí ní lọ káwọ́là á ọkọ béèrè pé ọmọ ọdún mélòó ni ọ tó o bá lò ó ti pé 40 years tó o bá tó wá sọrú nǹkan bá ń tá sọ fún ọ ni pé nù rẹ bu nù rẹ bu ni pé ǹjẹ́ 15 years sẹ́yìn 20 years sẹ́yìn ǹjẹ́ lílọ káwọ́là yìí orí bó ṣe rí ṣé wọ́n lè pè é àwọn èèyàn kan kóra wọn jọ lọ káwọ́là táwọn kí tó mọ 20 years bá tiẹ̀ ń sọ á ní ọjọ́ orí rẹ̀ ní ṣùgbọ́n èlé ìbò gan sọ pé a fool at 40 is a fool forever tó tó bá kó 40 years tí ọjọ́ orí rẹ̀ tó àtúnwá gbẹ́ pé tó lè nìkan ti mọ wáyà lórí lílọ káwọ́là ní tó jẹ́ pàwọ́ tá a kéré gan lè pìtàn bó o ní ẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí ní lọ. táwọn èèyàn wá lọ ń ṣe mọ́lúdì lọ́hùn tí ó sì ń bẹ̀ tẹ́lẹ̀ ọ̀tọ̀ lọ́nà tí a máa ń gbà lọ tẹ́lẹ̀ ní táwọn gan gbẹ́jú bá. tí a bá lọ wọ́n lọ ṣe ìdímọ́ tí a lọ sanko ẹ̀pà tí ó bẹ̀rẹ̀ mọ̀ dá ní Senegal. ó ní ṣùgbọ́n wá di pé aláàfẹ́ ṣe mọ́lúdì oúnjẹ ọlọ́run sallallahu alaihi wasallam ẹ̀ tó wá ń kọ́ ok títí ìbá ti pé orí èèyàn ò pé wọ́n bá nàbí ní Mẹ́kà ọ̀sẹ̀ mi Mẹ́dínà ẹ wá lẹ fẹ́ sọjọ́ òbí rẹ̀ káwọ́là lẹ́ ń lọ nǹkan ní ilẹ̀ ń lọ ṣe kì í sọjọ́ òbí ànàbí. wọ́n lọ bọ́ sáré ń bẹ̀ ní kùbùrì yìí ni wọ́n. so láì tí ì rẹ́ rí nǹkan tó lọ́n bá dá làákàyè rẹ tó bá jẹ́ làákàyè tó pé ó yẹ kó o lè mọ̀ yìí pé ẹ̀dùn ọ̀nà o wọ́n bá nàbí Mẹ́kà ọ̀sẹ̀ mi Mẹ́dínà ok àwa la fẹ́ sọjọ́ òbí rẹ̀ káàtì ẹ̀ sọpọ́jọ́ òbí ànàbí dá láti celebrate ọwọ́ fẹ́ sọjọ́ òbí rẹ̀ ọwọ́ ajẹ́lẹ̀ pápá ilẹ̀ òkó ní Senegal ilẹ̀ òkó èyí ó ti wá lọ. lọ́dún ẹni tí ò tán máa nà bí o fẹ́ sọjọ́ òbí bàbá tó bí ẹ ojú òbí bàbá tó bí ẹ o wá ṣe inú agboolé bàbá. o wá gba agboolé eléégún lọ o lọ ń jọjọ́ bí bàbá tiẹ̀.
rẹ wọlá agbára rẹ ìtẹ́ ń pè lọ́mọnìyàn òun náà ni làákàyè. bẹ́ẹ̀ni. so sẹ́yìn fi ń jẹ́yàn gangan nu ọlọ́run làákàyè orí wa mọ́mọ́ jésù ọgbà. àmì o. méjì ọgbà oníkàwọ́lá dé torí pé tí ìbá ti pé ṣùgbọ́n làákàyè orí èèyàn tí a ti yọ mẹ́mórì kàdí ìjẹ́ burúkú bẹ́ẹ̀. so kéèyàn wá ní káwọ́lá lọ́kàn so láti lè lọ. ṣé wàá pọ́lì ọtí dàrú wọ́ọ̀tì àti báàdì tó bẹ gan báàdì gangan ni wọ́n ń pè ní káwọ́lá. wàláì. torí pé ẹ̀sìn táwọn èèyàn rọ tó pìtà wípé àwọn ìṣèjú wa sára ẹ̀sìn ní sèǹtánà bíi mu wa nù sallallahu alaihi wasallam. ẹja sáré lọ kákìra wa díẹ̀ tọ́ra aṣọ wọn mọ́lúdì toróṣiríṣi àwọn tí wọ́n fẹ́ da yẹ́rú lọ́pọ̀ lórí Facebook bá a ṣe ń ka yín lápá báyìí lẹ́tọ́ ń bọ̀ ká. kọ́ máa bọ̀ lọ àwa náà wà bẹ́ẹ̀. àwọn máa sọ tiwa a máa sọ tọ́ra yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà nílùú òyìnbó náà àtàrà nàìjíríà tẹ́ ẹ tó ń jára nàìjíríà ọgbà yín tẹ́ ẹ ń ṣe mọ́lúdì online mọ́lúdì táwọn èèyàn ń ṣe lọ́wọ́ join tó ti yé báyìí ní ìsìn tí ẹni kẹ́ ẹ múra ẹ̀yin náà ẹ máa gbọ́ àníkàtì ẹ̀ sọ pé mọ́lúdì dà ọ̀yà ká sọ pé mọ́lúdì dà yẹn fẹ́ ṣe celebration mọ́lúdì. for argument sake ká ló dáa. ẹ àti ọ̀yà àti ẹ̀fẹ́ ọ̀yà ẹ̀já gbà bẹ́ẹ̀ pé àfẹ́ ṣe mọ́lúdì o. àwọn tó fi mọ̀ pé gbogbo wọn tó bá bọ́ta tó bá ní wọ́n mọ̀ ní àmọ́ sọ mọ́lúdì nǹkan burúkú wọn sọ kíní kan ní ṣé mọ́lúdì ànábì àwọn adá wọ́n ṣe ní Dubai wọ́n ṣe ní Qatar wọ́n ṣe ní kíní kan. okay on the 12th onion celebration mọ́lúdì àbí máa gbọ́ o ńlá ká ìmọ̀ bá sọ̀rọ̀ on the 12th. àwọn ìjọba lọ́wọ́ aláwọ̀ fẹ́ wọ́n dìkẹ́ olùdé wọ́n wulẹ̀ dáa kọ́ pé wọ́n ṣe ní wọ́n sọ pé wọ́n ṣe ní kí lórúkọ rẹ̀ Dubai wọ́n ṣe ní Qatar wọ́n ṣe ní gbá kíláwo. wọ́n náà ṣe ń Dubai tó ń celebrate Christmas kí ló ń lè celebrate. Nàìjíríà gan celebrate mọ́lúdì wọ́n yẹ kó dákọ̀ Nàìjíríà gan ni pé wọ́n celebrate mọ́lúdì ní Nàìjíríà àwọn àbẹ̀rẹ̀ yìí pé ìjọba Nàìjíríà tó ní celebrate mọ́lúdì gbogbo tí wọ́n ti ṣe òun náà ní àlàálì àbí sẹ́yìn ò lọ́rọ̀ ẹ̀sìn ìjọba àlùkà ṣe Dubai ṣe gbogbo jẹ́ ṣe Dubai lọ gbọ́dọ̀ máa ṣe ìmọ̀ fi ìlú kan jẹ́rìí ńdọ́tọ̀ ọba gbọ́tà alùsùn náà káwá sọ pé sórí ń tàn sọ yìí wọ́n ṣe ń Saudi gbàbẹ́rì pé kò gbádùn nǹkan alùsùn náà gẹ́gẹ́ kò gbádùn kí ló kẹ́mi àti Saudi pé Saudi ṣe nǹkan kí ló kẹ́mi pa pọ́tọ́lù ṣe nǹkan tánàbí ṣe lọ́rọ̀ tiwa àfààní dínà nàbí yé Muhammadin akhbarun. dínà nàbí yé Muhammadin akhbarun. ni'mal maqiyatu lil fata آثار نعم المسيح للفتى آثار نعم المسيح للفتى آثار. máa gbọ́dọ̀ tá a fa ẹ̀sọ́ o ó ní ẹsẹ̀ mẹ́ta náà ni o ó ní dínú nàbí yí Muhammadin akhbarun. dínú nàbí yí Muhammadin akhbarun. ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn ìwọ tó fẹ́ sóríire ayé àti tọ̀run àfààní sọ̀rọ̀ ẹ̀sìn ànàbí ẹ̀sìn ànàbí tó jẹ́ Muhammadu yìí. sallallahu alaihi wasallam. ọba fẹ́ tó sóríire akhbarun hadisi ló fi ṣe o. tó tó Ọlọ́run. tó ọba fẹ́ sóríire pé ẹ̀sìn ànàbí ọ̀fẹ́ bá nàbí ṣe tó rí ọ̀nà Ọlọ́run bẹ́ẹ̀ akhbarun ìtumọ̀ rẹ̀ ni pé wàá mú ẹ̀sìn tó fẹ́ ṣe ọmọ sọ pé nítorí ṣe ni pé ànábì sọ báyìí ntí òde ṣe báyìí ni pé ànábì sọ báyìí ntí mo fi jókòó báyìí ni pé ànábì sọ báyìí tó o bá ti ṣe bá ntí ń pè ní akhbarun al akhbaru bi maana ahadith. àfààní ni'mal matiya dansaki nǹkan gun ọmọnìyàn kan tí a bá ní kí ló ń gùn tó fi ń ṣẹ̀sìn kí ni báìkì ẹ kí ni mútọ̀ rẹ
kí ni plane rẹ kí ni gbogbo nǹkan jẹ́ẹ̀tì rẹ tó ń gùn tó fi ń ṣẹ̀sìn ó ní àtàrọ̀ kọ́mọ ní ọlọ́run bíbáyìí ànábì bíbáyìí àwọn sàbẹ̀sẹ̀ ni wọ́n fi ń ṣe mútọ̀ ọ̀ṣẹ́ tó fi ń gùn lọ́nà ẹ̀sìn àfààní tó bá jẹ́ pé rú nǹkan àgùnbá ló fi ń gun ẹ̀sìn tí èsì àwọn bàbá sọ pé orí rẹ mọ̀ pé o àdá sáàtì rẹ. ìmọ̀ pé yàtú nílé bàbá ní ìmọ̀ tí yàtú nílé bàbá. àfọwọ́ ní látàrí gọba. نعن الحديث وآله لا ترغبن عن الحديث وآله رأي ليل والحديث نار رأي ليل والحديث نار. ìwọ ọkùnrin tó ń pera rẹ ní sẹ́yìdì rídíwánù láàbí nǹkan ẹ̀ fara ẹ̀ balẹ̀ mọ wulẹ̀ bí èbú mọ gbọ́ mo fẹ́ fọ ìròrí ẹ̀ tó dọ̀tí nù ni tó ti yẹ báyìí ní ìsìn. ṣé dídì rẹ̀ bá ti wà ń bẹ̀ ni. wọ́n bá ti wá sórí sẹ́fì ọ̀ṣọ́ ìwọ farabalẹ̀ náà wọ́n ti mọ wà dìtàmì ó rí i pé tó bá gbọ́ kí wà á rí i pé àwọn àfààyàn ọmọ kí ó so mo fẹ́ ràn sáwọn àfààyàn tó wọ́n náà ká àtìrídìí náà tó ti ẹ̀ tẹ̀lé àfààní ńlá tẹ̀rí rọ́bà náà nílé àdìsí wà á lè àfààní sórí má kórìíra àwọn àfààní aládìsó líliwà tó ń gbọ́ látàrí gọ̀ọ̀bá náà á nílé hadisi má kórìíra hadisi ànàbì wà á lè yí má kórìíra àwọn àfààní aládìsí kò wò sí ju alùsùn náà lọ. gọ̀ọ̀bá náà nílé hadisi wà á lè yí. kí ló ń tà fi sọ bẹ́ẹ̀ wọlé máa wò pé ìran màá kórìíra àwọn alùsùn náà màá kórìíra kìnnìkan màá kórìíra hadisi nítorí a sọ bẹ́ẹ̀ ni pé. فالرأي ليل والحديث نار الرأي ليل والحديث نار. àfààní sórí fàráyù kéèyàn máa fi òrì sẹ́sìn láìlú kọ̀tàṣẹ́ tí ń rìn lóru ládùúgbò òbí tí ó mà nínú òkun bírímù kò tó síná. bọ́rọ̀ rẹ̀ ṣe jẹ́nu ìwọ́ tó fẹ́ máa fi ròyìn sẹ́sì pé ẹni tá a bá rò ó tí kì í wájú pa níṣẹ́ àná bí ní ẹ mọ̀ pé ó ń ṣe ọlọ́run ọmọ mi nà ẹni tó ṣe pé ó kọjá bẹ́ẹ̀ ìwọ ni ọlọ́pàá ọ̀sán àtìlẹ́yìn tó dá ànàbí ó níbi ànàbí olóòtú ni ọ́ ẹ mọ̀ wá nǹkan jẹ. bàbá náà ó ní ládẹ́rùkọ̀ bá ó ní fàráyù sórí ìròrí máa fi ròrí sẹ́sìn. Bàbá sọ pé màmá sọ pé téwù làgbájá téwù nù kòtò téwù nù eru àbá kan sọ pé kiri kan kọ́ ọ máa fi ṣẹ̀sìn ọ̀rọ̀ rí ọ̀tá tẹ́ ń tí ń rìn ládùúgbò òbí tí ó mọ̀ nínú òkun bírímù ó tún wá jẹ́ lóru dúdú tí ò sí ná bọ́rọ̀ rẹ̀ ṣe nínú sọ́ọ̀mù kó tó fi bọ́ sínú kànáà sọ́kèwé tí wọ́n fi fi ọ́ fìlì ń dìgà tí wọ́n àfi fìlì ẹ̀ ò ní mọ́ o. sọ́wárí àdìsí ẹni tí máa ń fàdìsí sẹ́sìn àǹfààní ọ̀rọ̀ rẹ̀ ọ̀tà sí ẹni tí ń rìn ládùúgbò òbí tọ́mọ̀ ó tún wá jọ̀sán ní ti ń rìn tọ́mọ̀ kókó ní ìdákòtò kankan yóò máa lọ sírètì ni báárọ̀ ìtọ́jú kálùsù náà torí wa fi pé nù kò yọ ìròrí lẹ́yìn fi ń sẹ́sìn ẹ̀rí làwọn fi ń sẹ́sìn yóò dàbẹ́ ni pé wọ́n máa ń pọ́ǹpù ni torí ẹ̀rí yẹn ní sọ wá da lágbára kò sí bẹ́ẹ̀ sí lérí ẹ̀pọ̀ tó tábà tí mo báyìí á kàn fi okùn ẹ̀rí déyìn mọ́lẹ̀ ni lẹ́bà wọn páńpẹ́ lẹ́bà wọn Ṣàngó. àrọ́ ilẹ̀ yóò wá ní àbí lọ́la àrọ́ ilẹ̀ yóò wá ní àbí lọ́la. ó ní ọ̀dà náà kó lè bá a mọ̀. wàhálà rúbàmẹ́ gọ́ọ̀lì tọ́lí fàtà subula lehuda. wàhálà rúbàmẹ́ gọ́ọ̀lì tọ́lí fàtà subula lehuda. ó tún lè sọ pé wàhálà rúbàmẹ́ jahilali fàtà subula lehuda. wàhálà rúbàmẹ́ jahilali fàtà subula lehuda.
والشمس بازغة لها أنوار والشمس بازغة لها أنوار والشمس بازغة لها أنوار. àfààní wọn lárúbọ àmọ́ jẹ́ ìlẹ́lifàtà ó máa ń gbọ́ ẹ̀ńgbà náà tọ́jà wípé ọmọnìyàn yóò ṣàìmọ̀ kan kọ́ mojú ọ̀nà tọ̀tọ̀ sọ̀hún gbọ́rílíwà ọmọnìyàn máa ṣàìmọ̀ kan ọmọnìyàn lè ṣe mistake tí ó ti kọ́kọ́ sọwọ́ lọ́wọ́ bọ́ sí mọ́kànlọ́pọ̀ àwọn ìyá yìí àwọn bàbá yìí àwọn alájà àwọn alájà tí wọ́n ti kọ́kọ́ bọ́ sọ́dọ̀ télọ̀ tó ṣaṣọran fún wọn tẹ́lẹ̀. tó tó ọlọ́run. ọ̀pọ̀lọpọ̀ kálukú ti bọ́ sọ́wọ́ télọ̀ òdì káfíńtà lẹ lọ gbé aṣọ fún tẹ́lẹ̀ ọwọ́ abayín ran ọwọ́ aràn bùbá obìnrin ó gbé lọ́kùnrin lọ́rùn ọ̀ràn aṣọ ọkùnrin ó gbé fóbìnrin lọ́rùn ní kálukú wà sẹ́yìn lọ nígbà wọn á dé ìgboro làwọn yẹn bá ní alájà ọ̀rẹ́ yìí ni tí ó ní kí ló dé sẹ́yìn rí i pé láti ọkùnrin lẹ́wọ̀ ni aṣọ ọkùnrin bùbá ọkùnrin ní báyìí ràn lẹ́nu ní apàlájì mi padà tàlájì àá ṣé wọn ò wò yín lékẹ́ tó jáde ni ó ní wíwọ̀n lébi ìbò pé bùbá ní ẹgbẹ́ sí lọ́rùn ní sáà aṣọ òdi wọn dá fún mi pọ́pọ́lọpọ́ sì sì sẹ̀mí ayé nù nígbà ẹlòmíì jáde tó dé ìlú ìbò ẹlòmíì gbọ́ sí fi ọ̀ṣọ́ lọ́wọ́ òkè ẹ̀dùn náà sípin tá à ń pè lẹ́sìn ìṣẹ́sìn àṣẹ ti dáṣọ òdi fún mi lọ́wọ́ bá kẹ́ aṣọ òdi mọ́mọ́ wọn tó tọ̀ àmọ́dáràn tó ọmọ nìyẹn lè ṣàìmọ̀ kan ṣùgbọ́n tó ọba ṣàìmọ̀ kan tó ọmọnà tọ̀tọ̀ tẹ̀bí wà ṣàmùsù bá zígọ̀ tún oorun súnà ní ta ìkásọ bọ́ọ̀ta. والشمس بازغة لها أنوار والشمس بازغة لها أنوار. sórí níta ń sọ ni pé ìbásúná sọ̀tà yóò jẹ́ kó rí èèyàn máa kú ni. láti sọ pé súnà náà bí ò ṣe bínú sí. Yóò ṣe bínú sí súnà náà bí yóò ṣe bínú. Bẹ̀rẹ̀ ni tó bá bínú súnà. Olè ní wọ́n kẹ́kọ̀ọ́ lẹ́gbẹ̀ẹ́ súnà náà bí yóò ṣe bínú sí súnà náà bí yóò ṣe bínú. Bẹ̀rẹ̀ ni tó bá ntọrọ yẹn jẹ mọ́nà tó wá rí afẹ́sọ̀rọ̀ ní ìsìn ọlọ́run bá àlekè ọlá máa gbọ́ ọkọ̀ ìfàjà ọ̀rọ̀ mólúdì ẹnìkan ò ní máa sẹlẹbírẹ́tì mólúdì láyé ọ̀rọ̀ rẹ̀ dá sí méjì tó bá mọ ẹni tó pilẹ̀ rẹ̀ wọ́n gbọ́dọ̀ lè sá fún un tí ọba wa mọ̀ á afúnláwìjáre wẹ́ tó bá lọ nífẹ̀ẹ́ ànàbì ìfẹ́ ànàbì kọ́ wọn o mólúdì ṣíṣe kọ̀fàjà káwùlà tẹ̀ ń lọ yìí kílẹ̀ lọ sí mẹ́lẹ́ lọ sí mólúdì ànàbì tó bá jẹ́ pé torí mólúdì ló gbé ọ lọ tó lọ́ọ́ fi lọ sí káwùlà ìranù lọ́lọ́ sí kí nìdí torí ọlọ́fẹ́ sọjọ́ bíi ẹni tí ẹ ń bí mẹ́kà tọ́sẹ̀mí mẹ́dínà tó kú mẹ́dínà ọwọ́ àgbàlẹ̀ pápá lọ ní Senegal kí ni aláàkọ̀ tí ń bẹ láàrin Senegal àtànàbì àti kìnní àwọn sọ fún ọ tẹ́rí táwọn ń wúlì dì fi ń lọ òun ni pé wọn ò wulẹ̀ gbà fún ọmọlẹ́yìn ànàbì làwọn àkọ́kọ́ náà torí pé nínú ìgbàgbọ́ wọn ni wípé tanasukul arwa àkùdá ayé wà ìgbàgbọ́ àwọn Súfí ó ní pé àkùdá ayé wà ìyẹn ló fà á tí a fi gbà wípé ẹ̀mí ànábì ń transform káàkiri òun ló wọ̀wọ̀wọ̀wọ̀ ọwọ́ àwọ̀ sára Amada Tìjàní padà transfer rẹ̀ sí Ibrahim wọ́n gbà pé ànábì ní sí Ibrahim tó ọba ti rí ló fi jẹ́ pé ọwọ́ àánú tí a ti sí Ibrahim kọ́ yí pé máa ń rọ̀ á ní dakhala aljanna ẹ̀ ń bá ròhun sí Ibrahim yọ wà aljanna àbẹ́òsì lọ́dọ̀ yín sẹ́fẹ́ kábàáyín mu jáde èmi kọ́ ọmọ kọ́ téwùn yín lọ́kọ́ o. n táwọn àfáà Saudi sì fi sọ fún gbà náà wípé n tó sọ yìí níbo ló ti rẹ́ẹ̀rí rẹ̀. so a sọ ẹ̀ ń tọ́ra nàbí fún ọtí ọ̀wọ́ náà ó ń kí n tiẹ̀ tá ń mọ̀kòlù ẹ lọ́yọ̀. ńlọ́fà tí a fi yọ ṣé Ibrahim kúrò ní rọ́bítọ̀ tilẹ̀ alámìlì ìsìlámì
Islamic World League tó ti yẹ báyìí tí ọba yọ mọ́lúdì ṣíṣe kò sí inú ẹ̀sìn wa ìdíjọ́ sì fi ní sínú ẹ̀sìn ni pé òòlera ya Kùránì òòlera dìísì tí wàá lẹ̀ ń lọ sí nkáwọ́là tí a kẹ́ mọ́lúdì lẹ́nu lọ sí mọ́lúdì kọ̀ torí pé ẹ̀ṣẹ̀ gbẹ̀yìn òde kẹ́ ẹ mọ lásìkò mọ́lúdì ìtàn tá a mọ̀ ní ké pé 20 years tẹ́ ń lọ sí mọ́lúdì lọ. ìfẹ́ bùbùkùbù ni o gbogbo ẹ̀ ní ìsìn kò tí ì ju ọdún 10 lọ tọ́jà pásíkò mọ́lúdì lẹ́ ń lọ àwọn yẹn ti máa ń lọ káwọ́là before o ṣùgbọ́n gbogbo lílọ káwọ́là before náà àárín 60 làwọn kọ̀ọ̀kan lọ bíi 70 gani 70s. tọ́lọ́ roko. tẹ́lọ́ roko ok àwa wádìí pé kílẹ̀ ń lọ sí. wọ́n lọ roko. nínú ṣẹ̀ríà Islam ọ gbọ́dọ̀ di gbádàgbọ̀n wọ́n ń lọ ṣe ìjọsìn láàyè kan lórílẹ̀ ayé ju ọ̀nà 3 lọ. tó fẹ́ra kó ń lé pé mò ń lọ lánìyàn kó mò ń lọ ṣe ìjọsìn mo fẹ́ lọ. mò ń bá bísínẹ́sì lọ kọ́ o lè lọ bísínẹ́sì o. kì í ṣe mò ń bá bísínẹ́sì lọ o kì í ṣe mò ń lọ kéwo ṣùgbọ́n pé mò ń lọ àyè mi mọ́ torí ẹ̀ mo wá fi di gbádàgbọ̀n. ó wá di gbádàgbọ̀n. ànábì ní láti ṣùkúrẹ́ hàn ẹ gbọ́dọ̀ di gbádàgbọ̀n kẹ́ ẹ wá kún un lékọ́ ọlọ́run pé ó ní bò lọ́nà pé àmọ́ ń lọ àyè mi mọ́. ànábì ní àfi mọ́ṣáláṣí 3 àkọ́kọ́ Kaaba Mẹ́kà ẹ̀ẹ̀kejì mọ́ṣáláṣí àmì ànábì ní Mẹ́dínà ẹlẹ́ẹ̀kẹta Kudus Jerusalem. tó mẹ́tẹ̀ẹ̀ta akọ́rí pé ẹ ti yapa ànábì ń bẹ̀ wọn tẹ́ ẹ wá ti sọ di ìjọsìn ọlọ́lọ́dọọdún dé. ìyẹn di gbádàgbọ̀n tí wọ́n ń já tíkẹ́ẹ̀tì tí wọ́n ń lọ. àwọn á ní òkè ẹ tiẹ̀ tó wá já ohun tí wọ́n lọ gbèsè ń bẹ̀ torí nígbà tẹ́lẹ̀ mi ìtaba ní ẹlòmíràn ní mọ́lúdì ibi tí mo ti lọ lẹ́ẹ̀kan nu on the 12th wọ́n ṣe mọ́lúdì Dubai wọ́n ṣe ní kinní kan ẹ já ohun tẹ́ ẹ gbénu rẹ̀ ṣe ọ̀dà ìjọba Cairo ṣe wọ́n di clear holiday wọ́n faraàlú lóúnjẹ lápẹẹrẹ wọ́n tanná sókè báwọn sọjọ́ bí ànábì ọ̀dà o for argument's sake agbayi pé mọ́lúdì bá a bí lọ́ndì 12 ṣé gbogbo ẹ̀yin àfáà tẹ̀ ń jáde Nàìjíríà sọ́ndì 12 làwọn àfáà yẹn ń ṣe. wọ́n ṣe lọ́ndì 12 oníkàlùkù àwa mú déètì tiẹ̀ mọ́lúdì àfáà kàmọ́lì mọ́lúdì àfáà ṣéwù títí tó fi kan rọ́mọ̀dọ́nà àwọn olè. alábòsí ni yín alábòsí nínú àfáà tó bọ́ ta Nàìjíríà tó wọ́n sọ pé wọ́n mọ̀ ní mọ́lúdì ọjà wọ́n ṣe ń Cairo ọ̀ya Cairo tó ọ̀dà kan Dubai tó ọ̀dà kan tí wọ́n ṣe kọjá àná níbẹ̀ njẹ́ òní tó mú àwọn àfáà náà lù sí adádẹ́tì fáwọn èèyàn pé wá sọ́dọ̀ àwọn àfáà yín Nàìjíríà tẹ́ ń dá déètì irú ìdájọ́ wo ni tiẹ́ ọ̀yà tún mẹ́rin bọ́ta. àní gbà ní àgbà àwa ń ṣe tiwa lọ ní àìṣe bẹ̀rẹ̀ ní. níta sọ fún ẹlòmínú irú ọkùnrin Bello àtàdá àbí nǹkan ó ní èmi tí mo lọ jáde ńkọ́ tí níwájú Ọlọ́run ó dùn wájú Ọlọ́run pé àfàsùlẹ̀ wọn nìkan pé wọ́n lọ jáde o nítorí máa ń sọ fáwọn tí wọ́n kọ́mẹ̀tì gbà mí ni o pé wàlọ́ọ̀hì nínú ìgbésí ayé mi yìí ń lọ dáre tẹ̀bílíìgì láyé tí máa fi sọ fún wọn yìí pé ìwọ Ọlọ́run tí Bello sọ yìí ìyìn bó tó fi déwájú Ọlọ́run o tọ́rọ sọ nǹkan tí ò rí bẹ́ẹ̀ ń pa mi. ìwé àfẹ́sọ̀kè náà lọ jáde àwọn tẹ̀bílíìgù. tẹ̀bílíìgì ọmọ pẹ̀lú kan náà jọ lẹ́yìn àti tẹ̀bílíìgì ni ọmọ ọ̀rọ̀ ń bọ̀ ń bẹ tẹ̀bílíìgì àti súfì nǹkan kan náà ní kò já sí. ọ̀tán wọ́n mọ̀ ní àwọn alùsùn náà sẹ́lẹ̀ ọ̀pọ̀ yìí máa fẹ́ sọ̀rọ̀ àwọn tẹ̀bílíìgì sórí pẹ́ẹ́ mọ̀ nǹkan. wọ́n já sí ni wọ́n yàtọ̀ sóní sínú ọ̀pọ̀ ní tẹ ẹlòmíràn ní àbá tẹ̀bílíìkù mi ìyájú àdìyàn torí kò mọ̀ túmọ̀ kó mọ̀ yàtọ̀. tí n fi jáde lọ tí n fi wá pàdé wọ lọ má ṣe mí kan nu jama tẹ̀bílíìgì o nígbà tó ń fi sọ mi ni ọlọ́ọ̀ má ṣe mí bẹ́ẹ̀ o èmi èsì jama tẹ̀bílíìgì o èmi èsì jama kan jama ọlọ́ọ̀ tó Hizbullah pàtì ọlọ́ọ̀ wa o ẹni pati ayé ẹni pati kankan o so ó ní kí on the 12th ó ní àwọn àgbáyé tẹ̀ ń dákọ̀ ẹ̀ ó ní wọ́n ṣe wọ́n declare holiday wọ́n ṣe kínní wọ́n ní káwọn èèyàn mọ́ wá gbóúnjẹ lápẹẹrẹ tí on the 12th na ayé sọ àfáàyàn ìkànnì àwọn àgbà ṣéwù yín tó ṣe Nàìjíríà lọ́n the 12th tọ́ba wa sọ ajẹ́pàṣọpọ̀ orí ẹnìkan orí ṣéwù yín ẹ̀yọ̀ kan tó pé nu gbogbo àwọn yòókù tí wọ́n dé tí wọ́n ṣe wọ máàcì ọdún tí ń bọ̀ tọ́jà pé Ramadan ni ọ́ láwọn ń jà sọ́jọ́ bí ànábì náà nu àfa ti ń borí Facebook
tí ń sọ̀rọ̀ tọ́dọ̀ bí ànábì náà nọ ànábì díà máa ń fọyàn nù ní sẹ́. àjẹ́ ó máa ń jẹ́ kéèyàn ponú ni. fídíò ọ̀sàdédé fọyín nú oúnjẹ tẹ́ ẹ fẹ́ jẹ owó tẹ́ ẹ fẹ́ rí kó di mọ́lúdì kí lẹ̀ ń gbénu rẹ̀ ṣe. àwọn olè. àwọn ìlú tẹ̀ ń dápọ̀ síbẹ̀ yìí ṣe ń ṣe nàìjíríà ní ẹ ṣe ṣe wọ́n à ní ó yẹ kẹ́ ẹ sọ bá ti máa ṣe ni bó lẹ́ ti máa ṣe àwọn ìlú tó dá kan gẹ̀ tí ẹ ń ṣe ìranu wọn ṣe àwọn tí ẹ tó ṣe lọ́nà tó dáa àníranu ni bí ẹ bá ṣe rí kó. tó bá ní Dubai ṣe Dubai celebrate Christmas táwọn China bá tún ṣe nǹkan Dubai máa bá wọn celebrate yẹ àwọn yóò dáhùn mọ àwọn ń ṣe tiwọn lọ ni. bí nǹkan bá ṣe lè rí ọ́fáìn tó sánà bí ọba ti fọ́ sí o sí ìranu ni. Sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. Naam àwọn òkè kílẹ̀ lọ sí Senegal àwọn á rí i pé àwọn nǹkan tẹ̀ ń lọ sí rè nǹkan àkọ́kọ́ ni pé wọ́n ti mú Senegal gẹ́gẹ́ bí hajj. bẹ́ẹ̀ ni o. àkọ́kọ́ orí ibú ti mẹ́bẹ̀ nu o gbogbo mùsùlùmí tó bá wá gbà pé ààyè mi ń bẹ tó tún dàbí Mẹ́kà àti Mẹdínà láti lè lọ ṣèjọsìn bẹ́ẹ̀ ẹ sọ fún wípé òsì ìranù lọ́lọ́ ṣe tó bá déwájú Ọlọ́run ti lẹ́tọ̀ọ́ sí yà. tó tó Ọlọ́run. nígbà Ọlọ́run bá sọ̀rọ̀ náà Al-Qur'an Karim Ọlọ́run ní walillahi ala nnasi hijjul bayti Suratu Ali Imran. tó tó Ọlọ́run. mọ̀ bọ́ ọ̀ká mọ́tì kábẹ́ ọ̀ Ọlọ́run ní inna awwala baytin wudi'a linnasi. الذي ببكة مباركا وهدى للعالمين. àkọ́kọ́ ọdún tó lọ́n fi lílẹ̀ lórílẹ̀ yìí pé ilé mi Ọlọ́run ni tó òní Mẹ́kà ó sì fi lélẹ̀ Ọlọ́run ní wà á dín fi nasi bil hajji. الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. Ọlọ́run sì sọ fún Ànábì Ibrahim pé ó ti kọ́lé ìtàn ọ̀yá wa pèpè káwọn èèyàn wá máa bẹ̀lẹ̀ ìwò ilé kẹtì mo fi lé lẹ́nu pé káwọn èèyàn gbọ́dọ̀ máa wá bẹ̀ wò. tó tó Ọlọ́run. Ọlọ́run ti sọ ní ayé mi Ọlọ́run ní àwọn èèyàn wà. nẹ́tíwọ̀kì ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ o torí ẹ̀ mo yẹ change system fún yín o. ẹni wọ́n wà báwọn. nínú ayé mi Ọlọ́run ní walillahi ala nnasi hijjul bayti. Ọlọ́run ní àwọn ayatun bayyinat àwọn àrísàmì mi Ọlọ́run tó hàn mo ṣe sí Mẹ́kà torí ẹ̀ mo fi ní ẹ lọ ọbẹ̀ àwọn ará Senegal ẹ̀yin oníwírìdì ẹ̀yin náà wá kóòdì àwọn èèyàn àwọn ayatun bayyinat ti ń bẹ Mẹ́kà àwọn arípé ńgbà tẹ́ ẹ dé Senegal ẹ wá ń sọ fáwọn èèyàn yìí pé kànga ní tíṣe Ibrahim gbẹ́lẹ̀ ìyún náà mọ sáfàs omi sẹ́mísẹ́m. àwọn wèrè. àwọn ayatun bayyinat ni tí bá a jọ ń wò lórí YouTube ni a jọ ń wò lórí kinní ni à ń gbàtà àárín tẹ́ lọ síbi àárín pé àsòsí ìranù lẹ́ ń lọ sí ìkẹjẹ ọkọ jẹ nínú àwọn ayatun bayyinat ẹ ń sọ fáwọn èèyàn náà pé kí wọ́n wá síbi omi sẹ́mísẹ́m fún ọmọ wa mu. kọ́ máa lọ síbi ṣé Ibrahim ní house. ọ̀pọ̀ inú bẹ̀ ẹ tún ń sọ fáwọn èèyàn yìí pé mọ́sálásí kí wọ́n wá bẹ̀ wò báwọn èèyàn ṣe ń lọ ń wo Kaaba bí ẹ ṣe ń lọ ń wo mọ́sálásí Ànábì mọ́sálásí ṣé Ibrahim náà ní káwọn èèyàn náà máa wá wò ẹ ń fi ń jọ Kaaba ẹ fi ń jọra wọn. wàláì ẹ ń bá lọ sí Kaula tó bá dé èèyàn ò lè kírun lẹ́yìn rẹ̀ ń sì sọ̀dí. ìdí tó àwọn afi lè kírun lẹ́yìn tó lọ Kaula ni pé kílẹ̀ wá ń wá lọ agbára láti lè lọ bọ sàárè ṣé Ibrahim Niyas òun làwọn èèyàn bá orí sàárè lẹ fi wá kù Nàìjíríà gbogbo ẹmbàsì lọ bọ sàárè torí parí pẹ́ǹtà wà fún sàárè bẹ́ẹ̀ náà. ìjẹ́ kú gbé báyé la ṣe ìjẹ́ ká tẹ̀lé yín lọ Ọlọ́run jẹ́ ń lọ́bẹ̀ ìbẹ́ lọ́wọ́ Ọlọ́run tí fi jáde láyé mọ́dé ìdílé Kaula kí mo fẹ́ wá lọ bẹ̀. Ọlọ́run má jẹ́ ń débẹ̀. kí mo fẹ́ wá lọ kódà kí n lọ́rẹ̀ ń bẹ̀ kí mo fẹ́ wá lọ Kaula kọ. tó àwọn arífẹ́ sàárè lẹ̀ ń lọ bọ
àbí ta ní ọlọ́nu yín tí ọ̀ dédi sàárè tí ọ̀ lọ ṣàdúrà ìlọ́dún di sàárè ànàbì gan ẹ má di ìsìn kan wọ́n tànàbì tí ní tẹ́ bá débi sàárè mi ẹ ṣàdúrà kẹtọrọ nǹkan tẹ́ bá fẹ́ bẹ̀. ọ gbọ́dọ̀ dánwò gan bí sàárè ànàbì ká tó wá sọ wípé bí sàárè ṣé Ibrahima. àbí. so ìdí tá a fi sọnù o torí kọ́ yàtọ̀ sẹ́ ń tọ́ lọ Bọ̀sún ẹ̀ ń tọ́ lọ káwọ́nà tọ́lọ́ ń lọ bá ṣé Ibrahima rẹ̀ ẹ̀ sórígun tó wà nínú ẹ̀sìn. bẹ́ẹ̀ ló lọ Bọ̀sún Òṣogbo. bí ẹ̀ ń tọ́ lọ Bọ̀sún ni ẹ̀ ń tó tọ́fù wà láti kó lọ Bọ̀sún àtẹ̀ntọ́ lọ káwọ́nà bákan náà ìjọ nìdájọ́ ọgbọ́n kí ni dì í ẹ̀yin náà lọ bèrè nǹkan bí sáré kí lẹ fẹ́ lọ wọ áyàwó lọ́wọ́ àbẹ́tọ̀ fẹ́ wọ. ẹni sùúrù ṣéèkì o. áyàwó wà ní káwọ́nà tí ọlọ́wọ́ ò sí mẹ́ka. ṣéèkì ẹni tó bá lọ sí káwọ́nà ẹ̀ ń sọ́sọ́ sí pé bẹ́ẹ̀ tó lọ sí Èkó tó lọ báwọn wo gẹ̀lẹ́dẹ́ àbẹ́ tó lọ báwọn lọ bo Ẹ̀yọ̀ lẹ́kọ̀ọ́. kí ló gbẹ́ tìǹtì ti lọ ó lóun fẹ́ lọ tọrọ nǹkan lọ́dọ̀ Ẹ̀yọ̀ kí ló gbóń káwọ́là lọ ó fẹ́ lọ tọrọ nǹkan lọ́dọ̀ ṣé Ibrahim Ọlọ́run sọ yìí pé wọ́n ọ̀dẹ̀ mi Ọlọ́run kú ní dí ọlọ́ha Ọlọ́run tẹ bá fẹ́ pè èmi Ọlọ́run ni ẹ pè Allah tàbí kẹ́ ẹ pè Ar-Rahman ẹ bá fẹ́ ṣàdúrà orúkọ mi ni ẹ pè tẹ́ ẹ bá fẹ́ bẹ̀ mí orúkọ mi ni ẹ fi bẹ̀ lọ́n ǹtẹ́ bá rí ẹ pè ń bẹ́ẹ̀ fálà wúlé àsìmá wúlé àsìmá. Ọlọ́run ló kọ́tọ́ rẹ wẹ̀ mí Ọlọ́run ni mo ní. So kí ni nǹkan tán ni tó lọ káwọ́là tí ó dé tí ó wà á contribute sínú ẹ̀sìn Islam wa yìí. tá a sọ pé ẹ ń bá lọ Mọ́kà ó rí àwọn àrísá mi nù kwari nítorí Ọlọ́run sọ láti máa parẹ́ ẹ̀sìn ni wà ńlá kí la fẹ́ wá lọ Mọ́kà ṣùgbọ́n àtọ́ dára ló ní àlọ́ ta ló ní ọlọ káwọ́là sọ àyà tó ní ọlọ sàdísì tó ní ọlọ sànàbí sọ̀rọ̀ sí Ibrahim nìyẹn sílẹ̀ pé èèyàn nínú àwọn èèyàn gidi tí ń bọ̀ nígbẹ̀yìn ayé ànábì dá akọ wọn láwọn tí ó lámìlà kàtúrọ̀ ọ̀tí ayé ànábì ọ̀dà akọ sí Ibrahim náà. ẹ̀yin lẹ já sí ṣé Ibrahim ní àsì wọn náà mọ ọmọ ṣé ká àná wọn náà ọmọ ànábì wọn mọ ni ẹ já sí ni. so ànábì ọ̀dà akọ sí Ibrahim ní àsì náà. àwọn onírọ̀. kílẹ̀ tó ń gbà ẹ má ṣe bọ ẹ má lọ ṣe bọ agbára lásán lẹ̀ ń wá. bẹ́ẹ̀ ni o onírọ̀ fún. agbára lásán ọ̀dọ̀ Ọlọ́run sì ni ẹ wá gbára sí. La hawla wala quwwata illa billah. àwọn aburú tí ń bẹ́ẹ̀ ní tó wọn bá ti rẹ́ nìkan tọ́lọ káwọ́là sàárè lọ́lọ́bọ̀ o. bẹ́ẹ̀ ni o. gbogbo ìfẹ́ǹdì ṣe bá a ti rí fídíò yìí lórí YouTube. ẹ sọ inú mi wá jẹ́ yín pé ọ̀gọ̀ọ̀rọ̀ mọ́lúdì tẹ̀ ń ṣe ń bì í náà lẹ́yìn pé ẹ ṣe bídíà ọ̀gọ̀ọ̀rọ̀ rẹ̀ bíi 60% ẹ̀ òun náà ni ó padà lẹ́bọ̀ nínú bíi ti káwọ́là torí tó bá jẹ pé nù ṣéwù tẹ́ ẹ lọ bá ṣe mọ́lúdì tó bá jáwọn àgbà ṣéwù tí ṣéwù yẹn ti kú lóru ọjọ́ náà wọ́n mú yín débo wọ́n mú yín débi sàárè ṣéwù tẹ́ lọ fẹ́ lọ bẹ̀. wọ́n ní ẹ lọ máa tọrọ tẹ́ bá fẹ́ lọ́wọ́ ẹ̀. ẹ lọ máa tọrọ tẹ́ bá fẹ́ bẹ̀ ìṣìtọrọ tẹ́ bá fẹ́ níbi sàárè ṣéwù ẹ̀ bọ̀. tàwíìdì tí ò yẹ yín gẹ́gẹ́ nu níta ń jà sí gẹ́gẹ́ nu ọ̀gọ̀ọ̀rọ̀ mọ́lúdì tẹ́yìn náà sanwó sí tẹ́ẹ̀dà sí àdánwò ni torí ẹbọ ni. tọ́ba ní oníṣẹ́ ń bi sàárè ṣé wàá dámọ̀ kó lọ ṣàdúrà ń bẹ̀ ó lọ bọ́ ni tó o bá mọ̀ tó ń pèlè bọ̀ nìyẹn lọ ṣàdúrà fún. náà ó lọ tọrọ nǹkan lọ́wọ́. mo bọ̀ àbọ̀tá ẹ̀dì mo sá ń bọ̀ àwọn èèyàn wá dìde ẹnìkan wá kọ́ àwọn èèyàn ó káwọn èèyàn nígàn tẹ́múdí ànábì nu kìnnì kan Muhammadu Rasulullah àbí nǹkan tí ń ṣe àṣàlátù ẹ̀yin ará Amẹ́ríkà tẹ́ ẹ bọ́wọ́ ẹ mara yín o ẹ̀yin ará London tẹ́ ẹ bọ́wọ́ ẹ mara yín o ẹ̀yin ará France tẹ́ ẹ bọ́wọ́ ẹ̀yin náà dára yín mọ́ o kálukú yín dára yín mọ́ o tó ti yé báyìí kálukú yín mara yín dáadáa tẹ́ ẹ bọ́wọ́. ọwọ́ ní àwọn ẹ celebrate mọ́lúdì o ṣùgbọ́n o níjọ́ náà gbogbo ẹ̀yin obìnrin kẹ́ ẹ ló make up ìyún àná gbogbo ẹ̀yin ìyá tẹ́ ẹ ló make up tẹ́ ẹ mara yín ó ní ẹ ló make up torí pé ànábì ní boyfriend yín
kẹfẹ́ lọ bà pàdé boyfriend yín. ọlọ́wọ́ máa jẹ́ àgọ́. kálukú náà wà ń múra pé òun fẹ́ pàdé boyfriend yín ẹ̀sán náà bí ló ń sìn nàbí. sallallahu alaihi wasallam. ṣé ń tẹ́ lọ sí ibi mọ́lídìí nu. ọlọ́jà aṣoríire. tí o kúkú lẹ́rí lórí kínní pé ẹ makeup wọn náà wá makeup ó ní à pé ọjọ́ ńlá ni wọ́n máa ń mìnà ọwọ́ amúra wọn ní olè makeup kọ́ lọ pàdé ànàbì tẹ́lẹ̀ pé tí ń bọ̀ díẹ̀díẹ̀ báwọn yẹn ṣe lọ ń pàdé Jésù Gálílì. ẹ nà. tẹ́lẹ̀ pé tí ń bọ̀ díẹ̀díẹ̀. ẹ ti ń bọ̀. so ẹ ti ń bọ̀ díẹ̀díẹ̀. ẹ ti ń bọ̀. ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe àwa fẹ́ wò pé ṣé mo lù tẹ̀ ń ṣe gan ẹnìkan láwọn ò sí bẹ́ẹ̀ ń ta wọn o ṣùgbọ́n ẹ̀yin èèyàn tẹ́ bá tá a gbọ̀ sí ẹ̀yin èèyàn tẹ́ bá wo fúgàmù kálukú fẹ́ máa yọ rẹ̀ tẹ́ bá wo fúgàmù tí wọ́n sọ ẹ sáà mọ̀ pé oníkẹ́ makeup pánàbí ní boyfriend yín. tinú yín dùn à ń lọ wà náà bì gbogbo yín lọ ẹ wá múra. ẹ sáà mọ̀ kẹ́ ẹ ṣe lánàá ṣé mo dí ànábì náà nu wọ́n ní kẹ́ ẹ múra ń bò tó di pé ẹ lè wá kẹ́ ẹ wá ṣe zoom kẹ́ ẹ ṣe lórí Facebook kẹ́ ẹ múra kẹ́ ẹ tọ́jú kẹ́ ẹ pàdé ànábì ẹ̀yin náà wá rò kó wá jẹ́ kó lójú ayé gan ni ṣé gbàjẹ́ ò ní ṣẹlẹ̀ níta nà símbólì náà nù. ẹ tó dáwọ́ ká tẹ́lẹ̀ wà nábì ilẹ̀ náwó sí báńkì ànábì ilẹ̀ náwó sí ẹni náwó fóònù mòlúdì tó oyún jẹ́ UBA àbọ̀já Access Bank tó síwájú ká tó béèrè mo sọ pé inspiration kan lè wá ní ìfẹ́ lọ bí ọ̀rọ̀ wa kí làwọn ẹ̀rí tẹ́ ẹ máa mú wá gan àwọn tó ní làákà inú yín tí ẹ ní làákà inú yín tí ẹ mọ kí wọ́n fẹ́ mẹ́rìí wá wípé ọ̀rọ̀ ń bẹ lórí mọ́lì ọ̀yà tó sáwọn tí kà ń bọ́ tàbí kà ń pariwo lásán o àwọn tó mọ kí tí ara àwọn tó mọ kí náà ní kì í sẹ́rí wọn mú wá ọ̀rọ̀ tí ò bá ti sẹ́rí níta máa ń pè ní ìrújú ni ẹ mú wá ìrújú number 1 tí ẹ mú wá òun náà ni ọ̀rọ̀ àfáà wa Ibn Hajar al-Asqalani alayhi rahmatullah wọ́n ní bàbá wa Ibn Hajar rahimahullah bí ẹ ṣe já àfáà tó ń èèyàn já àfáà kọ̀ọ̀kan wá torí ìjọ òye yín lórí ọ̀rọ̀ súnà ni pé àwọn èyí ṣe fọlọfọlọ àìṣe dogmatism táàfà súnà ẹ̀rẹ̀ǹtì tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ kó tóbi jù bẹ́ẹ̀ lọ tó bá ti dì tá a báyìí á sọ fún ni pé no níbí yìí àwọn ṣéwù jẹ́gi. bàbá fẹ́ sọ bàbá Ibn Hajar wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa mólúdì wọ́n wá ní àwọn fẹ́ sọ ẹ̀rí táwọn rí bí mólúdì ni o wọ́n ní àkọ́kọ́ òun náà ni pé sẹ́rí bàbá àwọn ọlọ́ba ń kẹ́ wọn wọ́n kú ti láyé wọ́n ti yọra wọn kí ni wọ́n fi bẹ̀rẹ̀ wọ́n ní mólúdì o aslu mólúdì òun náà ni pé bídíà wọ́n ní àdàdà wà lábẹ́ àbáǹtí sọnù wọ́n ní ṣùgbọ́n wọ́n ní kò sí ẹnì kankan tó ṣe nínú àwọn tó ti síwájú wa lọ àmọ́ èmi wá rò wípé máa gbọ́ bàbá bàbá ti la rẹ̀ mo rò wípé adẹ̀sọ́mọ́ lẹ́ẹ̀kan kí wọ́n fi ròrí sẹ́sìn bàbá wa ní èmi rò pé n tó fi lè mú ànábì máa gbààwẹ̀ Àṣúrà nítorí pé ọjọ́ tọ́lọ̀ ń la ànábì Mùsá kú lọ́wọ́ ànábì wa lòun fẹ́ máa gbààwẹ̀ ọjọ́ náà láti lè fi rántí Mùsá pé ọjọ́ tọ́lọ̀ ń la Mùsá kú lọ́wọ́ Fíráúnà yẹn ọjọ́ yẹn kéré gan sí ọjọ́ tànàbì dáyé ọjọ́ tànàbì dáyé ó tóbi kọjá ọjọ́ tí Ọlọ́run la Mùsá kú lọ́wọ́ Fíráúnà lọ tá náà bá wá ń ṣe kí ni o tá a bá wá ń rántí ọjọ́ yẹn ìrùpá burú wà ń bẹ̀ àmọ́ pìlẹ̀ rẹ̀ bídíà ni. àwọn tó mọ kí ó nu yín wọn lọ gbọ́rọ̀ àwọn Ibn Hajar mu wọ́n ní àwọn Ibn Hajar lọ sọ pé alẹ́ ṣe torí pé ànàbí náà gbààwẹ̀ Àṣúrà tó fi rántí ànàbí Mùsá ẹ dákun kí ni Ibn Hajar kọ́kọ́ sọ ó pè bídíà tó ń pè tó bá jẹ́ tí wọ́n bá ti pè nǹkan ní bídíà kọ̀tà sí ìgbà tó sọ pé náà sẹ́ẹ̀rì náà oúnjẹ yìí ẹ má bínú o wàláì àfiwọ́ sí pọ́sìn wà ń bẹ̀ but èyí ni jẹ́ kéèyàn mọ́ fún wa so àfiwọ́ sí. tó bá wọn ẹ jẹ tó bá wọn ẹ má jẹ ni o. so ọwọ́ ní tọ́sílẹ̀ ni pé
ṣebí yẹn lè má kú ẹ sábà ń gbé. ṣebí dòdò já wà ń bẹ̀ ṣebí dòdò wà ń bẹ̀. so wọ́n pè nǹkan bídíà tó mọ̀ pé ìwọ ni pọ́ìsì ni bàbá ọ̀rọ̀ tó ti la rẹ̀ ó ní bídíà ni o àdàdálẹ̀ ni o kò sí inú ẹ̀sìn o wọ́n dẹ̀ sọ fún ọ pé tó bá ti nǹkan tí ó sì inú ẹ̀sìn wọ́n láṣẹ dànù ni ọlọ́run mọ̀jà ṣàṣẹ dànù. àmì o. àìsùn ṣòfò. àáfàá yín tẹ fẹ́ kóòtù gangan oní Ibn Hajar ntí wọn aṣọ gangan ni wọ́n ní aslul maulid bídíà ìpìlẹ̀ rẹ̀ bídíà ni bídíà. so nígbà tí wọ́n sọ pé bídíà ni tó o bá ti mọ̀ túmọ̀ bídíà ìtumọ̀ rẹ̀ ni pé tó o bá ṣe ọ̀sàtì dànù gbogbo ẹ̀yin tẹ́ lọ lómi tẹ́ pàdé tẹ́lẹ̀ lọ́fẹ́ lọ́ba nàbí tẹ́ ní boyfriend yín náà nàbí àtọwọ́ tí wọ́n gbà wọ́n gbàdúrà lọ́wọ́ yẹn gba kíníkà lọ́wọ́ yín ọ̀nàwó dànù ọ̀nàwó ṣòfò. àná ṣòfò gbogbo owó tó ná ò ní gbalada. ẹ̀rí ìrùjú àkọ́kọ́ nù. so ẹlẹ́ẹ̀kejì nínú táàfin wọ́gi lọ́rọ̀ yẹn gẹ́gẹ́ ni pé ọ̀dà náà bàbá nígbà tẹ wá lánàbí gbà wẹ̀ títí yẹn bá fẹ́ ṣàyẹyẹ sáwẹ̀ lèyẹn máa ń gbà títí tó tó lọ nà mú ẹ lọ gbà wẹ̀ ni ẹ̀yin náà máa gbà wẹ̀ ẹjọ́ mọ́lúdì náà ẹlẹ́ẹ̀fẹ́ ju ànàbí sì gbà wẹ̀ nípa kíni o nípa tànàbí Mùsá ẹ̀yin wá fẹ́ jọ ẹ̀yin lẹ́ẹ̀dáná tẹ́ ẹ jọ́ nù tẹ́ ẹ ti di pé nǹkan mi ti wà ń bẹ̀ àníyàn mi ti wà ń bẹ̀ báwọn tó bá jẹ́ pé ẹ fẹ́ ju ànàbí ni ẹ lọ gbà wẹ̀ Àṣúrà kí tẹ́yìn òfin lè gbà wẹ̀ kẹ́yìn ọmọ ni èmi náà ṣe àmọ́ gbà wẹ̀ ńjọ́ tànàbí dáyé ṣebí ìbáàdà òun làwẹ̀ gbígbà bàbá ẹ lọ́rọ̀ mọ́ wa wọ́n ní ọ̀dà náà ẹ tó já ronú mi ọ̀gá àwọn tó wá ní ẹ̀rí lórí mọ́lúdì láyé kò sí ẹnìkankan tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ mọ́lúdì tó tó Ìmáàmù Sàyútì Ìmáàmù Sàyútì wá ní ẹ̀jẹ̀ ń dá sí i àkọ́kọ́ mọ̀lẹ́rì lórí mọ́lúdì wọ́n ní àbá Ìmáàmù Sàyútì kílẹ̀ ní wọ́n ní ẹ̀jẹ̀ ń sọ fún yín jẹ́ òun ni pé tẹbi ànábì sallallahu alayhi wa sallam níjọ́ tó dáyé àbí inú àdìsí anásìjà wọn náà ládìsí wọn ní kílà àdìsí yìí wọn náà sì búnú Málíkì sọ yìí pé akọ nàbí sallallahu alayhi wa sallam an-nafsihi ba'da an-nubuwwa kí ànábì ọpẹran súnà ara rẹ̀ lẹ́yìn ìgbà tó ti dà ànábì Ọlọ́run tán ọwọ àni ẹ bá mú ẹran mo fẹ́ pa torí mo fẹ́ pẹran súnà mi wọn tó bá fi lè má nàbí pẹran súnà ara rẹ̀ ajẹpẹjọ tó dáyé yẹn lágbára pọ̀ tí wàá laburú pa káwọ ṣe ń jẹ ká dáná níjọ́ tí wọn bá nàbí tọ́lá nàbí náà ti pẹran lẹ́yìn ìgbà tó dójì sí Ọlọ́run kì í ṣe pé bí fóòjì sí Ọlọ́run lẹ́yìn ìgbà tó dójì sí Ọlọ́run pẹran súnà ara rẹ̀ àní bàbá ẹ mọ̀ sí òun àkọ́kọ́ náà àdìsí tẹ mú wa gbogbo ọ̀ràn ẹ̀sìn tí máa ń sàdìsí pátá ló ṣe coronavirus mú HIV mú Ebola mú Lassa fever mú ànàbí ọ̀pá ẹran súnà rẹ̀ kẹ̀kẹ́ kò sí àdìsí tó fẹsẹ̀ gbogbo àwọn afárá àdìsí pátá ni wọ́n kó gibọ̀rọ̀ pé ìsọkúsọ ni kí ló fà á torí pé inú tẹ̀gẹ́gẹ́ lọ katira ìtàn ẹ lọ katira tẹ̀ dáadáa Abdul Muttalib tó jẹ́ bàbá nàbí níjọ́ tí wọ́n bá nàbí akọ àni nàbí sallallahu alaihi wasallam yawma sabihi níjọ́ kejì tó tí wọ́n bá nàbí sàyé Abdul Muttalib pẹ̀rẹ̀ bóòlù ànàbí ò tó ṣe wá pẹ̀rẹ̀ tí wọ́n ti pa fún padà ọ̀sẹ́rì tó fẹsẹ̀ múlẹ̀ lórí rẹ̀ bàbá sábì tí sẹ́ lọ́rọ̀ mi wọ́n láwọn lọ́rọ̀ mi tọ́lá àwọn tá à ń sọ yìí àwọn tí wọ́n mọ kí ó gangan nínú ọ̀yà tó sẹ́yìn tẹ̀kàn bọ́ta ṣé wọ́n mú nàmọ́ ní ìfẹ́ ànàbí ṣé ìfẹ́ ànàbí nu law kana hubbuka sadiqan. law kana hubbuka sadiqan la ta'tahu innal muhibba liman yuhibbu innal muhibba liman yuhibbu. àfààní lọ́kànnà hubbuka sadiqan tó bá jẹ́ pé lóòótọ́ ìfẹ́ ànàbí tẹ́ ẹ̀ ń kílèmù yẹn pé nífẹ̀ẹ́ rẹ̀ tó bá dóòótọ́ kó nífẹ̀ẹ́ rẹ̀ wàláhì ó tẹ̀lé ni ẹni tó lọ nífẹ̀ẹ́ ànàbí àwọn awọ àgbọ̀n rẹ̀ ó lòun ṣe mọ́lídì gbogbo àgbọ̀n lọ́dẹ́ lọ kórókó yìí àtẹ́wù ó lè ṣe apá àgbọ̀n tó dàbí títí express báyìí ó ní mo dé ànàbí ni wọ́n lé ànàbí sọmọlẹ́yìn ànàbí gidi torí pé ọmọ kan lánàbí nírun gbà bọ́ ọmọ kan lánàbí nírun gbà mọ̀ bọ́ sọ ọmọ kan lánàbí nírun gbà bí ò nírun gbà wallahi kódà kánàbí ọmọ sọjáde
tó bá jẹ́ pé èèyàn bá nífẹ̀ẹ́ èèyàn tí báwọn èèyàn ń wo bọ́ọ̀lù tí bẹ́ẹ̀ ń wo global star àwọn ẹlòmíràn dẹ̀ mú ẹnìkan nínú àwọn global star lórí tọ́jà fúbọ́là wípé bí ẹ̀tọ́ òṣèré ló ń fẹ́ rí bí mòrí òṣèré ló ń fẹ́ rí bí kinní kan Ronaldo òṣèré ló ń fẹ́ rí yóò dẹ̀ máa múra bí rẹ̀ yóò dẹ̀ máa wọṣọ bí rẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ ló bá nífẹ̀ẹ́ ànàbí kánàbí ọmọ sọ̀rọ̀ gan lásán bí ẹni àáfàá léèrè wípé tánàbí nírun gbà bí onírun gbà. sallallahu alaihi wasallam. ọ wà bí èké but wá ìsẹgbọn tí ń rí bẹ́ẹ̀ kọ̀ọ̀kan láti kì í ṣe dandan nífẹ̀ẹ́ ànàbí wà lẹ́yìn téèyàn bá lòun nífẹ̀ẹ́ bó bá ṣe rí lẹ́yìn ó ṣe fẹ́ rí. ṣé mo nínú ni pé ṣé Mike Tyson ní ká gẹrun bí òun ni kò kú ní ká gẹrun bí òun a nífẹ̀ẹ́ àdé ń gẹrun bí tiẹ̀ àbọ̀kọ̀ bẹ́ẹ̀ ni àwọn ọ̀dọ́ nígbà tí awo àgbàfà ọwọ́ amákorogodo bíi títí express ọdẹ wa ń kágbádá lé olóhùn sí mọ́lúdì irọ́ lọ pa wà lẹ́ò nífẹ̀ẹ́ ànàbí tó o bá nífẹ̀ẹ́ rẹ̀ àwọn èèyàn nífẹ̀ẹ́ Pasuma wọ́n sì ń múra bíi rẹ̀ àwọn èèyàn nífẹ̀ẹ́ Saheed Òṣùpá wọ́n ń múra bíi rẹ̀ àwọn èèyàn nífẹ̀ẹ́ player nígbà tí Obama tó jẹ́ president Amẹ́ríkà àwọn èèyàn sì nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n sì ń gẹrú orin tó gẹ̀ àwọn èèyàn nífẹ̀ẹ́ Bob Marley wọ́n. Mike Tyson tó ń jẹ̀ṣẹ̀ kò sọ pé ẹgẹrun bíi tèmi o kò sọ ní èkó ní ẹgẹ bẹ́ẹ̀ o àwọn èèyàn dẹ̀ ń gẹ bẹ́ẹ̀. àwọn èèyàn nífẹ̀ẹ́ kọ́ọ̀sì tí wọ́n ṣe odidi lọ́ọ̀yà ọ̀dẹ̀ ń gbé ìyá adìẹ sórí yóò tó wá gbé sẹ́yìn pé kẹ́lẹ́ bá a mọ̀ pé I'm proud to be a lawyer. torí pé ó ní passion fún kinní yẹn ó ní passion fún ànàbí ilẹ̀ ẹ̀kẹ́ rẹ fi rí rogodo bá wọn. lọ́wọ́ ká náà ó sà. àfáàní tó wáyé pé lóòótọ́ ló nífẹ̀ẹ́ ànàbí láàtọ̀ àtàwù ọ̀tẹ̀lẹ̀ ni ìfẹ́ ànàbí lání ìfẹ́ ànàbí ọwọ́ ajẹ́ bí owó tó ti fẹ́ gbowó lá nífẹ̀ẹ́ ànàbí mọ́lìlẹ̀ àwọn pariwo kọ́ ẹ̀fí nífẹ̀ẹ́ ànàbí àwọ̀ àgbọn yín àbá àwòyàwó yín ẹ̀ha ẹ̀yin sẹ́wù ẹ̀hayàwó ọ̀dà ẹ̀ha ìsọ̀rọ̀ ọ̀ràn yàn lọ jẹ́ béèrè sáwọn ìyàwó ànàbí hà bí wọn ha. tó tó Ọlọ́run. ọba tó lórí rẹ̀ ẹ̀dá sọ̀rọ̀ pé ń tọ́ yẹ kọ́ sọ ni wípé bí ìyàwó ànàbí ṣe rí mo ti fẹ́ kí ìyàwó mi orí torí pé mo fẹ́ jọ ọmọlé mo fẹ́ ju ànàbí ó nífẹ̀ẹ́ rẹ̀ ní ẹni tí yẹn bá lòun nífẹ̀ẹ́ yọ jọ yọ mọ kínú ilé ẹ ṣe rí ní òsì fẹ́ kínú ilé òun orí ṣé mo dìlù wá nípa ẹ nífẹ̀ẹ́ rẹ̀ ó lè níyín. wọ́n dẹ̀ ní mọ́n àhábà ṣe yán àkìsára mi ń síkiri. mo ní táwọn bàbá wa máa ń kọ láyé jọ ni pé ìjọde mọ́kàsó kan yá láta ìjọde mọ́kàsó kan yẹ lẹ́jà ìjọde mọ́kàsó kan yẹ lépo alájì tó ti mọ́kàdó tí ò hayàwó rẹ̀ ìjọde mọ́kàsó kan yẹ lẹ́ran. ìjọde mọ́kàsó kan yá láta ìjọde mọ́kàsó kan yẹ lẹ́ran alájí tó ti mọ́kàdé tí ò hayàwó rẹ̀. alájí tó ti mọ́kàdé tí ò hayàwó rẹ̀. ìjọde mọ́kàsó kan yẹ lẹ́jà. ọmọ nígbà táwọn bá yẹn lọ mọ́kà náà náà wá wù ú gbà náà kí á ẹdún ní àwọn bàbá wọn yà mú wákà wà létí ẹ pé ẹwọn bàbá wọn ọlọ́ba ní san wọn lẹ́san lóore ọlọ́ba ní san kàkà tí wọ́n fi rojọ́ lọ rẹ́gẹ́dẹ́ bá a ṣe ń rojọ́ yìí tí wọ́n ti sọ̀rọ̀ díẹ̀ báyìí wọ́n wà wá àwọn wákà tó jẹ́ pé yọ ọmọ báyìí ni tó ọba nírònú ọmọ báyìí bí wọ́n bá jíyàn gbà náà pé káwọn èèyàn lọ kírun tí wọ́n ti lè pèrún báyìí wọ́n wà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wípé alásun bọ́rọ̀ jẹ́ dìde kírun alásun bọ́rọ̀ jẹ́ dìde kírun inú olówó ayé o ọ̀kan ní kárúnà ń dàṣẹ́ ò dá láìra ẹni tí ó ṣẹ̀sìn yọ ṣẹ̀sìn tá a bá kú tán alásun
bọ́rọ̀ jẹ́ òdìdí ó kírun mọ́mọ́ Ìbàdàn mo mẹ́kọ́ ojú mi là Yusufu lọ́rẹ̀ wájú nínú ànábì ìjọ kan náà la ò ṣe wẹ́ẹ́kẹ́ ń bọ̀ bá gbọ́ pé ìjọ kan náà ló ṣe wẹ́ẹ́kẹ́ lómi ó dìde pé ẹ wo ìjà ṣe wẹ́ẹ́kẹ́ bá ṣáàjà lọ kírun náà náà máa ń fi lọ pé òkè olóòdé láti Mẹ́kà ẹ̀ ń pariwo pé ẹ fẹ́ ṣe mólúdì ẹ ṣe mólúdì ẹ nífẹ̀ẹ́ ànábì àwa wo ìyàwó ṣéwù wọ́n wo gbogbo tó tọ́ sẹ́nu ó tó kunlé ètè gèlè lọ́tà sókè yìí ṣé amólúdì ní àmbọ̀ báyìí tí bí Aisha ṣe rí nu tí wọ́n bá fẹ́ yọ lórí ẹ̀dá bá wẹ́ẹ̀ tó fi lè jọ Aisha ẹ̀yin àtẹ̀ ń gbọ́ wa náà bí èbá tí iléeṣẹ́ mọ́fọkàntà kò ṣùgbọ́n gbà pé ọ̀gá oríire ni kò há fọlọ́ àìfẹ́ rẹ̀ la ní tá a fi ń sòtọ́rọ̀ ń fọ wọlé fọlọ́ ọwọ́ tó apẹ̀rẹ̀ láàfà o sì ló nífẹ̀ẹ́ ànábì kí wọ́n máa ń pè ìyàwó àfà síbẹ̀lẹ̀ àní tẹ́ gbogbo ẹ̀ ń tẹ̀ wọ́n bọ́ ta ní ìsìn ìkẹ́sẹ̀ súná máa ń dò ní ètè ìyàwó rẹ̀ ní tó kò tètè ó tó kó dídí yàrá kan. tó tó Ọlọ́run. ọlẹ ń wò bí ọba ń jẹun báyìí ìyàwó ń wò bí ọba ń jẹun ní rojú ń wò báyìí ní wò báyìí ṣé irun ojú dá kí ìyàwó àfọ ọmọ ẹlẹ́run ojú. mékọ̀pù náà àbí ẹ sì nífẹ̀ẹ́ ànábì ṣébi mọ́dì wà lẹ́tì nífẹ̀ẹ́ ànábì ẹ̀ tọ́ra yín láwùkànáhù bùkà sọ́ọ́dì kan láàtọ̀ àtàwù. láwùkànáhù bùkà sọ́ọ́dì kan láàtọ̀ àtàwù. ó lè ní ẹbí mọ́dì ṣe ẹ dákun ẹ má ṣe mọ́lúdì mọ́ ìkówójẹ lásán ni kò dáa rárá láwùkànáhù bùkà. bùkà sọ́ọ́dì kan láàtọ̀ àtàwù. Porque inalimuhi bali mayoe gumutiu. Inalimuhi bali mayoe gumutiu. Inalimuhi bali mayoe gumutiu. Shehu Karambani wajawo. Ẹ jáwọ́ bí mọ́lúdì ṣíṣe ìranù ní ìnálímọ̀híbà. Ìnálímọ̀híbà ní mẹ́rin. àbá ṣe é wù ṣó ń gbọ́. ìjà ẹ̀sìn nìyẹn wàhálà àti ẹ̀rọ. wọ́n kàn ń wo gbogbo yín báyìí ẹ kàn bẹ̀ bọ́ta wọ́n sì àwọn bọ́ta àwọn onífẹ̀ẹ́ ànàbì ìfẹ́ ànàbì wo ló ní àgbà wọn àyàwó wọ́n sì dá nífẹ̀ẹ́ ànàbì. So síbi ànàbí nu ẹ wá ń pa jíjẹ lánàbí kìíní kẹ rárá àfààní tó o bá nífẹ̀ẹ́ ẹni téèyàn bá nífẹ̀ẹ́ tó èèyàn máa ń tẹ̀lé ni ẹni tó o bá nífẹ̀ẹ́ wàá tẹ̀lé tán kódà kọ́ mọ́ sọ̀rọ̀ pé ẹlòmíì ń bẹ tó jẹ pé sáìtì ń lò sáì ọ̀gá rẹ̀ kan nínú. mo rí fídíò Sheikh Labeeb kan ó ti pẹ́ Sheikh Labeeb tó ní pé ó dà pọ́n ní pé tó ní pé bàbá alágbàjì máa ń ṣe báyìí làwọn àpá bóyá wọ́n yẹn máa ń ṣọwọ́ mi gẹ́tì bọ́ yẹn sọ̀rọ̀ yẹn bóyá bàbá tó wà níbàdàn yẹn. ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ kéwú ẹ jẹ́ kí n sọ fún wa ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ kéwú wọ́n ń ṣe àfa àwọn jẹni débi gbogbo ohun kan ní àdàbí ohun kan ní màdí ohun kan ní màríkàsì ohun kan ní kíníkíní bí àbá tiwa làwọn ń sìn jẹ tí bá nífẹ̀ẹ́ wọn la fi ń sìn jẹ kálukú náà sáfà rẹ̀ jẹ pẹ̀lú ọ̀nà tí kálukú ń gbà kéwú. ẹ̀sìn ànábì jẹ pẹ̀lú bó ṣe ṣe ẹ̀sìn jẹ káwọn pẹ́ nífẹ̀ẹ́ ànábì. bàbá má dùn ọ̀pàṣẹ pé gbogbo ẹ̀wọ̀n má dùn ẹ̀ máa lo ohun mi o wọn ò sọ tí wọn fi jáde láyé. ẹ nà bọ̀tọ̀ pé nífẹ̀ẹ́ wo ẹ̀ ń lò. gbọ́dọ̀ má lo ohun mi o ẹ̀yin ọmọ tó bọ̀t kí ló tá a fi ń lo ohun kálukú wọn torí pé a nífẹ̀ẹ́ àfa wa. Allahu Akbar. wá ìtaàkùn àṣẹ máa sọ yí pé ànàbí ọ̀pàṣẹ nǹkan ni òjé ń ṣe. wàlẹ́ ò ní bẹ̀rẹ̀ lọ́wọ́ kàánà ó. sallallahu alaihi wasallam tó tó Ọlọ́run ẹ̀rí tó yẹ lọ́tọ̀ rè. ó ní ànàbí ò ṣe ànàbí ọ̀pàṣẹ rẹ̀ nínà sọ́jọ́ náà yẹn ní tọ́kùn yín lẹ́tẹ̀ sí nẹ́ẹ̀sìn mustahabu ni ó nífẹ̀ẹ́ ànàbí ni ó lè yọ. tó bá nífẹ̀ẹ́ kò ní ìdí kó sọ fún ẹ. ẹ lọ wá sẹ́sẹ́ ẹ̀yin oníwìrìdì ẹ̀ jáwọ́. ìnáli mọ̀hìbálì máa ń yọ ìbú mùtí ẹ tí ẹ bá nífẹ̀ẹ́ yín ó dùn pé ànábì máa ń ṣe báyìí stáì tí bá ń lò lásán màá máa lò ní
Allahu Akbar. wàhálà ẹ̀ nífẹ̀ẹ́ ànàbí nífẹ̀ẹ́ rẹ̀ tó ẹ kó lóòótọ́ rẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ẹ mọ̀ yìí pé wọ́n lọ gbàwẹ̀ ń jọ tànàbí Mùsá ẹ̀yìn wa ń lọ ń ṣe oúnjẹ yìí ṣe nìkan wọ́n tún ní aníṣẹ́ lọ́rọ̀ tẹ́ ẹ ní nǹkan míì wọ́n láwọn lẹ́rìí ẹ̀rí wo lẹ ní ọdẹ tó Imam Musawi tí nọ́dà náà tẹ́ẹ̀bà tó gbà yàn wọlé ọ̀dà náà níjọ́ tí ẹ bá nàbí sàyé Suwaiba òun lọ́ lọ fún Abu Labi nírò ń bọ̀ wá fún nírò wípé ìyàwó àbúrò rẹ ti bímọ o Abu Labi bá ní ẹ wá ó sì wá fún mi nírò fún ọkọ fún mi nírò pé ìyàwó àbúrò mi bímọ tó bí Muhammadu sàyé o mọ sọdẹ ọmọlúwàbí lónìí wọn á nígbà tábù Labi kú wọn á lálàárí ẹnìkan wá lálàárí nígbà tábù Labi kú wọn ní tó tiẹ̀ ń gbádùn ládùúgbò bó ṣe gbèpè tó láyé tó tiẹ̀ ń gbádùn nù sáré wọn ní àwọn ọ̀gbádùn ìyá jẹ́ ń gidi ni ó àfi ọjọ́ Monday nìkan òun ni wọ́n máa ń kan omi sùn lẹ́nu báyìí látòrí ìka kí wá ló dé ó nítorí pé Suwaiba wá fóun nírò ipò wọn bá nàbí sàyé tóun wá bọ́kùn lọ́rùn rẹ̀ níjọ́ náà lọ́lọ́ ni wọ́n máa wá ṣe ìyàwó ní fúfúyẹ́ tó ń mu omi báyìí àwọn Imam Musawi tí wá ní tó bá fi lè mú kèfèrí ẹni ibi tí ó wọ̀ náà tọ́lọ́ ń bá nítorí pé ó sọ̀rọ̀ ń jọ wọ́n bá nàbí sàyé tí mùsùlùmí bá wá dáná tó pa àwọn èèyàn wá jẹun tẹ́rù kókó ní ìrànú Ọlọ́run ni àbá tó fẹ́ gbà yàn wọlé bá a ti fẹ́ gbà wọlé báyìí ìmọ̀nà súnà kẹtẹ̀ sí a ni pé ẹ má wọ one chance ẹ má wọ ẹ tẹ kó padà sí Imam Musawi tí labá ní ọyẹ ẹjẹ awádìí labá wo gbogbo òtàn nínú tíra tá a kà yẹbẹ tẹni táwa ń sọ ẹni tí ó bá rí bẹ́ẹ̀ kọ́bọ́ ọ̀tà kọ́ wá dìbọn kẹ̀ yìí pé ọ wà nù tí àbá yìí yìí làwọn láìkì kì í ṣe èbú wọ bọ́ọ̀ta ìgbà náà lọ́mọ yìí pé kí ó tó ń gbé bọ̀ inú ìbí ṣe fi lálà fún ọ ẹnìkan ni ẹ yá àwọn fọ́ǹbù mo tútù fọ́ǹbù bọ́ọ̀ta kò nídìí kékeré wọ bọ́ọ̀ta kọ̀ọ̀kan sọ pé ntẹ́sà òkè sọ ọ níjọba yìí pé bọ́ọ̀ta àti wọ àtàwọn tí ń ṣe mọ́dìún bí lálà kò bà tẹ́ ẹ jẹ́ gidi pẹ̀lú tíra ní ká ìgbà náà wà sẹ́kì rẹ̀ sórí pólódò ni ọ kò sí ìtẹ̀kẹ́tẹ́ tó fẹsẹ̀ múlẹ̀ rí pé Abu Labi ọbọ̀kùn lọ́rùn Suwaiba nígbà tí ọlọ́pàá bí nírò wà láìpẹ́ fẹsẹ̀ múlẹ̀ kankan kódà Abu Labi fìyà jẹ Suwaiba débi pé nígbà tánàbí dòjì sẹ́ ànábì tó fẹ́ rà kó olóko ẹrú pé ìyá tó fò lọ́yàn torí Suwaiba tọ́jú rẹ̀ ìyá tó fò lọ́yàn lọ́wọ́ àlóko ẹrú Abu Labi tó rí ọ̀tá tí ń bẹ láàrin òun àtànàbí kò jẹ́ kí ó bọ́kùn lọ́rùn rẹ̀ tánàbí fi kó Mẹ́kà kò tá fún. ok ìyọ̀n bá wọn ẹlẹ́ẹ̀kejì ẹ wá lọ kàtàn jẹ̀bẹ́yẹ́bẹ́ tọ́lá mi ò ní kó dá ọ̀rọ̀ táwọn sọ inú sọ Buhari lọ́wọ́ olódo ni ọ wọ́n ń pe kinní kan ní ìrìsáàl Bukhari ti parí àdìsí yẹn tán ìmọ̀ bí mo ṣe lè ṣàlàyé rẹ o Bukhari ti parí àdìsí ọ̀rọ̀ àdìsí yẹn gan ni pé Umu Salama olówó abánabi àbí Umu Habiba ni olówó abánabi wípé ànàbí mo ti ẹ̀fẹ̀ kọ́ fẹ́ àbúrò mi ànàbí wa ni àbúrò rẹ bí ibo ńgbà mo ti fẹ́ wọ ọkọ̀ lẹ́tọ̀ọ́ kí n fẹ́ àbúrò rẹ mọ̀ oníṣòrí tó jẹ́ ń sọ bẹ́ẹ̀ ni pé mo gbọ́ yí pé ọ̀fẹ́ fẹ́ Zainabu ọmọ Umu Salama mo á wò pé kàkà tó bá fi fẹ́ Zainabu ọmọ Umu Salama kọ́ ọ̀fẹ́ kábúrò mi torí pé mo fẹ́ kọ́ jẹ́ wípé ẹni tí ó bàbá mi pín bí oore tí mo ń rí lọ́dọ̀ rẹ kọ́ jẹ́ fámìlì mi kọ́ jẹ́jẹ́ mi kọ́mọ̀ jẹ́mi nìkan ni mò ń dóore jẹ́ alájà sí àǹfẹ́ ìjọ kan yóò ṣèyàwó láti yẹjọ́ ẹ̀ ẹ̀yin sáà fẹ́ máa dóore jẹ́ alájà ó gbà wọn gbà ẹlẹ́yà ó gbà ìyàwó mi alájà ẹ̀ gbà jáde lọ́rùn lẹ̀ iná lè mú i balẹ̀ máa ń yọ èèbò wá sí ya ó ti gbà bò mí o iná lè mú i balẹ̀ máa ń yọ èèbò tó wájú pé iná balẹ̀ nífẹ̀ẹ́ ànàbí tẹ́ nífẹ̀ẹ́ àwọn ìyá wa sẹ́wọ̀n pé inú ilé ànàbí kì í ṣe léyàwó kan o ẹ̀yin náà ẹ̀fà àyè gbà ẹ̀kú ẹ̀yin sáà máa sọ kókó lọ́n fọkọ yín lálùbáríkà kó sì jẹ́ jèrè àwọn ọmọ ẹ̀ gbàgbé eléyìn ẹ̀ wọn lẹ̀ ẹ̀ dákan ẹ̀ sáwọn ọkọ yín lẹ̀ ẹ̀yin ìyá wa ẹ̀ má dè wọ́n mọ́lẹ̀ mọ́. So ń bọ̀ wá sọ bàbá ànàbí wa ní ẹ̀yin obìnrin kí lè mọ̀ ń ṣe báyìí sí i Zainabu ọmọ Umu Salama tí ẹ gbàgbé pé ọjọ́ ọmọ ìyàwó mi tí wọ́n tọ́jú nù lé mi èèwọ̀ ni ń gbọ́dọ̀ fẹ́ tó tó Ọlọ́run tó ti bá ń gbọ́dọ̀ fẹ́ torí pé
inú ilé mi o ni wọ́n ṣe kí ni o ni wọ́n ti tọ́jú rẹ̀ tó ti bẹ́ẹ̀. ẹ̀ẹ̀kejì wá ni pé torí bàbá rẹ̀ Abu Salama èmi àti ẹ̀ o ní Suwaiba jọ fún ní ọyàn èmi àti bàbá rẹ̀ a jẹ́ pé ó tún ti di ọmọ bọ̀dá mi báwọn ọ̀nà méjì ní ìfilélẹ́tọ̀ àti ọjọ́ ọmọ ìyàwó mi ó tún wá jẹ́ ọmọ bọ̀dá mi tí a jọ fún lọ́yàn Suwaiba lọ́jọ́ fún wa Imam Bukhari ti wá parí àdéhìí Ibn Hajar wá gbé ọ̀rọ̀ wá nísàlẹ̀ ẹ farabalẹ̀ lọ kí ó dáadáa báyà yẹn rìn ní tẹ̀lé kí ó yín ò jẹ́ ẹmọ kí ó ọwọ́ ni Urwa ṣé wọ́n kọ́ lórí ẹ̀pẹ́ kó kéwú ọmọ àlè. Urwa sọ̀rọ̀ ta ni Urwa èyí ṣe sàábé tábì yìí ni ó ní Urwa sọ yìí pé ẹnìkan nínú apá kan ilé Abu Labi ó sùn ọ́ lára Abu Labi lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ tó ọba ti dá ọpẹ́ ń tọ́ gbọ̀rọ̀ lẹ́nu ẹ̀ àní gbọ́rọ̀ nǹkan kan ní ẹnìkan sọ pé àìgbẹ́ nìkan sọ pé ta ló sọ Urwa ọ̀dà ọpẹ́ ń tọ́ lálà ó ní ẹnìkan sọ pé òun lálà àjòkọ́ nìyẹn torí ẹ̀ ló fi jẹ́ wípé kì í sàdíìsì nínú Bukhari o Buhari ti parí àdíìsì tiẹ̀ àwa padà rí wípé láti ẹ̀ wá sọ bẹ́ẹ̀ náà wípé wọ́n sùn wọ́n lálà nínú ṣẹ̀ríà Islam àìsí ààlà gbé ẹ̀sìn wọlé tó bá ti yàtọ̀ sánà bí Ọlọ́run sọ pé tẹ́ fi gbé Sọ̀látìlì Fàtí wọlé nù ẹ má tún fi gbé náà wọlé aláṣẹ á jẹ́ onílọ́ra kó rí wèrè ṣe bá ń kó sí tó lè lá tó lọ́ba tó ní tẹ́ ẹ tó lẹ́rìí mi wọ́n ní o gbogbo ẹ̀rí wa náà lẹ̀ ń kó dànù yìí a ní ẹlẹ́rìí náà ní ìrújúlẹ̀ ní ẹ̀jẹ̀ ń fún yín nǹkan sí i Ibn Hajar Sayuti wa ni mo tún ti níkan wọ́n bá nàbí léèrè wípé kí ló tó fi máa ń gbàwẹ̀ ọjọ́ Monday ó ní ìjọ tó yá bí inú àní ẹ̀ka ìlẹ̀ ṣùgbọ́n bá kàdísì ń délẹ̀ àdísì tó sáà ń kọ́ wọ́n bí ànábì léèrè pé kí ló dé tẹ́ fi máa ń gbàwẹ̀ Monday ànábì ní òun máa ń gbàwẹ̀ Monday nítorí péjọ náà ni wọ́n máa ń kó sí olóore lókè òun sì máa ń gbàwẹ̀ Thursday torí péjọ náà ni wọ́n máa ń kó sí olóore lókè òun wá fẹ́ kó jẹ́ pé nínú sí olóore èhun tí wọ́n kó lọ́njọ́ náà kí wọ́n sí àwẹ̀ mọ́. ló fi dákọ rẹ̀ ọ̀dà káwá gbẹ̀yìn pé òtí ẹ̀rántí pé ìjọ Monday ni wọ́n máa ń kó sí olóore lọ ìjọ Thursday náà wọ́n máa ń kó sí olóore lọ ọwọ́ aláǹdà bíi ń gbà àwẹ̀ táwẹ̀ lẹ́yìn gbà lọ́ndì 12. ó yá sáwẹ̀ lẹ́gbà. kí lẹ́yìn ṣe. ó ní nǹkan ànábì ń sọjọ́ bí rẹ̀ every week àbí ń gbà àwẹ̀ tí ẹ bá fẹ́ ṣènáwó nu fámìlì tí yín àwẹ̀lẹ́ máa fi ń ṣènáwó nígbà tó ń ṣe súná ọmọ àwẹ̀lẹ́ lẹ́fu ṣe súná ọmọ rẹ nígbà tó ń ṣe ìyàwó oníkàwọn èèyàn gbá àwẹ̀ ni àbí àwọn èèyàn wà ẹ wá fẹ́ ṣe mọ́lì ẹ̀ ń dáná ẹ ló ní nǹkan gbá àwẹ̀ sọ́bàrà àwọn ọmọ bá kò lọ́pọ̀. ẹ tó wá wò pé ń gbò lẹ́ẹ̀fì sí ẹ wá fi sóòrù ṣéjọ́ tí wọ́n ń sílé òru ló fi sí nígbà tó ń ṣe súná ọmọ òru ló fi sí torí pé ẹ ti mọ̀ pé tí ẹbí lẹ fẹ́ ṣe ẹ wá fi mọ́lì sóòrù wọ́n máa ń fi ìnáwó sóòrù òṣè fídọ́ọ̀mù ọmọ rẹ òṣèṣe fídọ́ọ̀mù lórúkọ ọmọ lọlé ọ̀gá láago kan òru ọwọ́ adi pé mo dí ànábì lọ́wọ́ fẹ́ sí ọwọ́ abi sóòrù èèyàn ń gbààwẹ̀ ìwọ ń jọ̀sán sọ́jọ́ra wọn èèyàn ń ṣe nǹkan lọ́sọ̀ọ̀sẹ̀ ìwọ ń ṣe lẹ́ẹ̀kan lọ́dún. o lè lo nífẹ̀ẹ́ ànábì. o sì lo nífẹ̀ẹ́ ànábì. o lè ní ẹ o fẹ́ ànábì pa owó ni. ó gbààwẹ̀ ẹ dákun o lè níyìn ẹ wá kẹ́mi sọ kílẹ̀ ń ṣe báyìí sí so ẹ wá dáná oúnjẹ wá pẹ̀ gbogbo eléyàn ìrújú lásán ni o kò sí nǹkan kan mi mọ́lúdì náà débi pé níparí ìmọ̀ kí n sọ̀rọ̀ tó báyìí pẹ́sàn mo fẹ́ gbà lálẹ́ yìí wá lẹ́ẹ̀ ẹ máa sọ̀rọ̀ lọ àyè gbádùn yín lọ́wọ́. Friday tó bá ti parí oṣù báyìí ìbéèrè àti dáa ni o tó wá rí tó lọ gbà mí kò sí déètì tó fẹsẹ̀ múlẹ̀ pọ́ǹdì 12 fún wọn bá nàbí kọ̀bà tán. tó tó Ọlọ́run iṣẹ́ já. lọ́dọ̀ àwọn àpò onítàn ti kọ́ǹfà pé ìjọ tí a bá nàbí ni ẹnu òkò lé lórí ẹnu àfa onítàn kó lè wí pé on the 12 lànà bí jáde láyé tí sọ́sọ́ tọ̀bí ìlà wà. a jẹ́ pé kí ni ìdí tó fi rí bẹ́ẹ̀ kò sí onítàn kan tó lè gbà yí pé déètì tí mo sọ ẹ̀ lọ́kọ̀ rẹ̀ àwọn àfa gan lọ síbi pé on the 9 ní a bá nàbí ọ̀gọ̀rọ̀ àfa on the 9 wọn lọ. kódà orí náà àfa pé kì í ṣe rọ̀bí ìlà wà ní wọn bíi pé nínú Ramadan wọn bá nàbí. nínú àwọn àfa kùlẹ̀ mọ́
ok tó bá jẹ́ pẹ́nu òkò lórí déètì tẹ́ bí àṣẹ nítorí ẹ̀yin onímọ̀lúdì náà ni kẹ́ ẹ má bàa mọ déètì tó bí rẹ̀ débi pé ẹ máa ṣe nígbà tẹ́ ẹ wá mọ̀ ẹ wá dà wá láṣàyé àwọn àfa wa ni ẹnu wa lọ kò lórí jọ́tà náà bí kú pé gbogbo àfa sọ yìí pé jọ Monday ni on the 12 ní oṣù Rọ̀bíùl Awwal ni àṣetọ́ ọba ilé celebrate on the 12 òun sòkú ànàbí ni o. òkú ànàbí ló ń ṣe torí jọ́nà ẹ̀gán ló dájú jù pé ànàbí kú o tọ́bọ̀ wa lọ fẹ́ máa dunnú nítorí pé wọ́n bá ànàbí ṣàyé lọ́ndì 12 káàtì ẹ̀wà bẹ́ẹ̀ kọ́ on the 12 ni ó yẹ kọ́ mọ ọ̀bọ̀ ọ̀nú jẹ́ pé jọ́nà náà ló kù tó yẹ kó wọ́n bọ̀ níjọ́ tànàbí rẹ̀ oore ayé tọ́lọ̀ rán wa ọjàde láyé sójọ́ náà lọ yẹ kó wọ́n máa bọ̀ fún òun dunnú. kó wá káṣọ kó máa jó pé ó pẹ́ ó ti lọ. tí wọ́n bá tún máa ní ẹ ọ̀dà náà ẹja máa banújẹ́ ńjọ́ náà á wà ní ó sì àtún máa banújẹ́ sọ yẹ kó tún bọ̀ pé ńjọ́ tí wọ́n bá nàbí ṣàyé ó tún banújẹ́ a jẹ́ pé Islam fẹ́ kọ́ wà ní mídù wọ́n wulẹ̀ sí celebration kẹ́kẹ́ kò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn abáṣáìdì ìmọ̀ pé ní inspiration láti lè sọ̀rọ̀ tó bá. ìdẹ́n sàní ẹ máa sọ̀rọ̀ lọ ayé gbádùn yín. ẹja gbàbéèrè. wà á ti gbàbéèrè. ẹja gbàbéèrè Ọlọ́run ṣàánú wa. àmín tó ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa. sórí ẹ wo ìrìn àjò ní ọlágbára díẹ̀ gan ni. sẹ́yìn náà gbọ́ ẹ̀yin onímọ̀lúdì ìwọ náà lè pè wọlé wà fáà mọ̀lúdì tó mọ owó kójọ owó mọ̀lúdì ló mọ̀ ọ́ gbà owó mọ̀lúdì òun ló mọ̀ ọ́ gbà ń tiẹ̀. ẹjọ́ ayé kọ́ o. sọ̀rọ̀ tẹ ò gbà tẹ bá tẹ̀lé ẹ̀lẹ́sì jùjùrù ẹjọ́ ayé kọ́. Ta ló mú yẹn wá Sọ̀látùlì Fásì? Ta ló mú yẹn wá Káólà lílọ? Ta ló mú yẹn wá gbogbo ní fìdíà ẹ̀wà fèsì? Tẹ̀ní tó mú yẹn wá ṣànábì wá náyé tó dojú rẹ̀ jáde tó ànábì tó sọ̀rọ̀ tẹ̀lé ògbà àbí tẹ́ bá tẹ̀lé kẹ́tò lè ṣí. Ẹni bá sọ wípé tí ìsìnkà ti jẹ́ ojoogun àìmọ̀kan lára òbí àbí lára ọmọ kéwàá tó dojúrú ajá ayé kan. Ànábì ló sọ̀rọ̀ tẹ̀lé ògbà àbí tẹ́ bá tẹ̀lé kẹ́tò lè ṣí. Hold on, ma. Oníbèrè bóyá ó ní àwọn èèyàn kan ti pè wọlé o tó salamu aleykum ẹ bá wa lóun tẹ fi ń gbọ́ wa mà. hello sàṣẹ lè gbọ́ mi. gbogbo ayé ń gbọ́ yín báyìí mà. so inú mi dùn gan fún nǹkan tí mo gbọ́ ní àtọ̀dọ̀ yìí mo ti mọ̀ pé kò dáa kéèyàn máa ṣe màlúdì àbí kí náà ń pè because ọmọ Ìlọrin ni mí tábà lọ lè ké ń gbà yẹn wọ́n tún fún wa ní envelope kan pé ká fáwọn ìyá wa kó fowó sínú ẹ̀ wọ́n tún máa ṣọlé kéwù kan fún wa pé ká máa jó a máa pẹran a máa ṣe gbogbo ẹ̀ in fact inú mi dùn gan Ọlọ́run á san yín lẹ́san olóore lágbára Ọlọ́run o. àmín. ẹ ṣé gan sàpà ó dàárọ̀ sà o. ìyá wa ẹni sùúrù ẹ má ti sá lọ. ó dà mò ń gbọ́ yín sà mò ń gbọ́ yín. ẹni kọ́ mọ̀ Ìlọrin ni yín pé iná máa ń ṣe mọ̀lúdì tẹ́tẹ̀lẹ̀. ìyẹn máa ń ṣe tẹ́lẹ̀ kí n tó wá sí abroad ìgbà tí mo ti kúrò bẹ́ẹ̀ yẹn ojú mi ti là tó mo ò sí ní gbogbo àwọn rubbish tó ń ṣe yẹn mọ́. bọ̀ ṣe ṣáà ń kírun. mo máa ń kírun lágbára Ọlọ́run máa ń kírun. ẹ máa tẹ̀lé súnú ànábì o súnú ànábì lọ́nà o. ẹ wò ṣé up save your soul máa 24/7 mi ò fẹ́ dárúkọ mi bẹ́ẹ̀ nítorí àwọn àfẹ́ ẹlẹ́bọ̀ ẹ máa ń ṣépè fún mi lójoojúmọ́. olóṣìnú ẹ fi wọ́n lẹ̀ ẹ bá fẹ́ lọ. mi fẹ́ dárúkọ mi ẹ máa morúkọ mi wà bẹ́ẹ̀ yẹn bọ̀ mi fẹ́. ẹ má dárúkọ tó lè bá ti dárúkọ ọmọ ní rùkí àdìgbà tó dún ikú náà. alọ́kọ
mi máa ń sọ fún mi pé ṣé kò ṣe pé ó máa kúrò torí ojoojúmọ́ báyìí pé làwọn àfáà yẹn máa ń jù sí mi. èpè kankan ò lè kò sí pé èpè tọ́ba náà ń ṣépè fún yàn ní orílẹ̀ ayé èmi ò rán wọn o ẹ̀gbọ́n. tọ́ba náà ń ṣépè fún yàn jù èpè tó ń táwọn àfẹ́ ẹlẹ́bọ ti ṣẹ́ lé mi lórí tó bá yẹ pé máa ń pààyàn ni wàláhì wọ́n ti ṣépè wọ́n tún ṣoògùn. wàláhì ẹ parọ́ mo tún rí kankan lénìí yìí in fact program mi gan Christian lọkọ mi ó dẹ̀ ti ń kírun sí. Allahu Akbar. ọkọ mi ti ń kírun in fact lágbára Ọlọ́run àjọ lọ sí àjì next year inshallah. àmín Ọlọ́run àṣẹ rọrùn máa wò. àmín sà ẹ ṣègùn Muhammadu Ìjàyà. ẹ ǹlẹ́ máa wò. Ìjàyà fáwọn akẹ́lẹ́ bọ̀. ẹ bá mi kí ọkọ ìyá Mauritania náà o. wọ́n ń kí ọkọ ìyá Mauritania. àbẹ́sọ̀ òkè ọkọ̀ ya Mauritania wọ́n kí yín àbẹ́sọ̀ òkè wọ́n kí yín ẹ dáhùn ọkọ̀ ya Mauritania wọ́n kí yín. na mọ̀dá inú wa ní kúta láti ẹ̀ka tó. ó dára ọ̀tà. ọ̀rọ̀ ẹ̀ máa o salamu alaikum ma. tó salamu alaikum láti United States of Nigeria. Assalamu alaikum warahmatullah. wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Àfáàsà òkè in fact mo ní láti change schedule mi ìgbà tí mo rí gbẹ̀yìn dẹ̀ máa ṣe wáàsí lálẹ́ torí question mi pọ̀ rògbò tó pọ̀ náà. ẹ má jò pọ̀ o. náà ṣe èmo ìgbó ojú ń pò mí nílẹ̀ ojú. Àfáàsà òkè mẹ́bìrì nǹkan lọ́wọ́ yín firstly lórí ipa tí wọ́n máa ń kírun mo ṣáà lè béèrè lọ síbẹ̀. ṣé wọ́n béèrè lọ́wọ́ yín Àfáàsà òkè o. pé wọ́n tí èèyàn bá kírun ẹ̀hẹ́. yes now okay mo bẹ pé ká tí mo máa ń jẹ ká ń pèsè mo ti kí suwi ní jọmọ now mo ti kí zuri ní jọmọ mo wá ń jẹ asiri ó ti yẹn now mo wá dé mọ́ṣáláṣí lásìkò tó ń kí mọ́gìrìb tó wá kí yẹn torí mo mọ̀ pé òkè ọ́ ní tó bá ti pè ká mọ̀ kò sí nǹkan kan tó wọlé mọ́ àfihàn tó ń kí lọ́wọ́ so mo bá wọn bẹ̀ láti fẹ́ sàkà ẹnìkan wá jẹ́ kó yé mi pé bí ṣe kí mọ́gìrìbù yẹn tó máa ti sálámù ní third raka yẹn tó máa sálámù ní mọ́gìrìbù sí ìjọba pé mi jẹ́ àṣírí èmi ò ní sálámù mo tún lè dìde kí n yọná fìlà kan sí kó jẹ́ mẹ́rin kí n sálámù kó jẹ́ àṣírí. àbá òkè ṣó wọlé bẹ́ẹ̀ ni àfáàjà kò ṣó wọlé. náà mọ́ wọlé ọlọ bẹ́ẹ̀ tó tẹ́ bá ẹni ìmáàmù tó ń kírun fún wa òun kí máa ń gbíbì àwa jẹ irun kódà kí wọn máa jẹun o tí ìbáyọ kọ bá ní tangible reason ẹ má jà máa jẹun pọ káwọ sọyún náà o for cogent reason kan èèyàn tá jẹun ẹ wá wọ mosque wọn dẹ̀ ń kí máa ń gbíbì lọ́wọ́ n tí Islam sọ wá ní pé idha uqimati s-salah fala salata illa li-maktuba tí wọn bá ti lé ń kírun ẹ gbọ́dọ̀ gbẹrun míì dúró mọ́ ju irun tí wọn ń kí lọ́wọ́ yẹn lọ. àbáwá ẹ bá wa tẹ kámẹ́rà yẹn díẹ̀ ó ti gbé in short ẹ bá bẹ́ẹ̀ nítorí pé ẹ̀yin nìkan ni mo gbé jáde nsìn. ok ẹ̀yin wá jẹ mangrib ẹ wá jẹ mangrib ẹjẹ asiri irun mọ́mú ó sì tán ṣáájú irun yín tàbí kó jẹ́ pé irun yín jọ rí bákan náà ilẹ̀ ti lè kí lẹ́yìn rẹ o irun rákà mẹ́ta lòun ó kì mẹ́rin lẹ́yìn sì jẹ ẹ wà wọlé síbẹ̀ ẹ kírun yẹn tó bá ti sálámà ẹ̀yin ọmọ ẹ̀yọ kan ti yín wá àníyàn tá a sùn lẹ́yìn ó ní lẹ́yìn rẹ̀ so bẹ́ẹ̀ ti kí náà nù. ṣe ti gbọ́. okay now ẹlẹ́kejì ni pé àwọn mo lọ mọ́ṣáláṣí gan àwọn ẹnìkan wá sálámọ̀ pàtàkì fẹ́ sálámọ̀ ní last raka àwọn ẹnìkan wá sálámọ̀ sí right wọn sálámọ̀ sí left. asalaamualeykum. ẹ àfẹ́sọ̀ kẹ́ ẹ̀gbọ́n tó sọ yé. àwọn tẹ́ sálámọ̀ kan a ní sálámọ̀ kan náà ọ wà nínú ẹ̀sìn ọ lọ ṣùgbọ́n tánà bí máa ń sá lọ́pọ̀lọpọ̀ gbà ní asalaamu alaykum tula asalaamu alaykum tula so but ẹlẹ́yọ kan náà àdìsí ẹ̀ wà. ok ó fẹsẹ̀ rin ilẹ̀. àdìsí wà fún o ẹ̀rí wà fún. ok now àfáà ẹ pè náà ok ẹ má bínú pé kọjọ mi pọ̀ ẹ má bínú náà lórí mọ̀lúdì tẹ wá sọ. àwọn tó ń ṣe mọ̀lúdì yẹn náà ṣáá ni ṣẹ́ ti raṣọ. onímọ̀lúdì èmi Ọlọ́run ti jẹ́ àti kékeré là ti mọ̀ pé mọ̀lúdì ò lọ àtìgbà tí mo ti wà ní 7 years old láti mọ̀. láti mọ̀ pé ó sì náà ń ṣe. mo ti mọ̀ pé ó sì lọ ń ṣe ọ̀pọ̀ ládùúgbò wa gan. àwọn èbúté mẹ́ta ọ̀pọ̀ tó máa ń ṣe. àkọsílẹ̀ gbọ́n bíbélì ni pé tó ṣe mọ́lúdì
torí mo ti bèrè question yìí gbà kan rí ẹni ní but ẹni tó ń ṣe mọ́lúdì tó ń pète mọ́lúdì tó ń ṣe àsàlátù lọ́jọ́ Sunday àfáà ìsàbò ṣé èèyàn lè kírun lẹ́yìn ẹ̀. mo fẹ́ gbọ́wọ́ ẹ̀yẹ dáadáa pé tí èèyàn lè kírun lẹ́yìn ẹ̀ tó ń ṣe mọ́lúdì tó ń ṣe gbogbo ẹ̀. Abẹ́sọ̀kè. ń gbọ́ question yẹn o. Ẹ bá ti sọ wọ́n ní pé ṣé wọ́n lè kírun lẹ́yìn ẹni tó ń ṣe mọ́lúdì tó ń ṣe àsàlátù Sunday àbá. èèyàn lè kírun lẹ́yìn rẹ̀ tó bá ti jẹ́ wípé kò bá mú ẹbọ mọ́ tọ́kàn jẹ́ pọ́wọ́ bídé ilé yìí nìkan ní í ṣe èèyàn lè kírun lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé bí ṣe ń ṣe mọ́lúdì tó bá jẹ́ pé mọ́lúdì ti ń ṣe ọkàrà ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ìwà nǹkan jẹ lásán ni ṣùgbọ́n tó bá ti ní sàárè tí ń lọ ń bọ lọ́dọ̀ rẹ̀ tí ń lọ ń bẹ̀rẹ̀ nǹkan ẹ̀ lè kírun lẹ́yìn rẹ̀ mọ́ o. ìyẹn kọ́ mi sọ bí nǹkan mi sọ pé ẹni sùúrùsà à ń gbọ́ yàn Abẹ́sọ̀kè. ẹ ṣáàjà kó àwọn ìyá tí ọgbọ́n ìjẹ kọ́ ọmọ wájú Sunday jẹ kẹyà sáwọn dáwọ́ ìwà ànálà kíní kẹ̀kẹ́ hàn so ṣùgbọ́n kò ní ọpọ́n yẹn rìn lé tọ́ba ilé lọ́pọ́n yẹn rìn lé tí ń tẹ yẹn rìn kọ́ àwọn sàlátù àlékún lẹ́yìn rẹ̀ àwọn bá jẹ́ àfa babaláwo tí ń wọṣẹ́ tí ń sàṣọrọ̀ ń tóògùn tajà tó lásòrò kíní kan tó hàn tó lọ tẹ̀síbá ní wọ́n tẹ yẹpẹ̀ bíi múrí bàbá ń Bàrígà. ó yá àfa ọ̀sà òkè tó máa ń jẹ́ pé yẹn ni òkè àti gbà tó máa jẹ́ pọ́jọ́ mọ́lúdì wọ́n ṣe mọ́lúdì wọn àbá wọn dá sí i wọ́n wá so oúnjẹ wọn bọ́ sásìkò táwọn fẹ́ lọ kírun wọ́n wá pe oúnjẹ yẹn ṣàlè jẹ́. kílẹ̀ wí. wọ́n ní sọ àlejò oúnjẹ mọ́lúdì bóyá kó oúnjẹ wá oúnjẹ tí òun tó wọn jẹ. kò sí inú oúnjẹ tí Islam ní ká jẹ ṣùgbọ́n kọ́ndíṣẹ̀ kan tó lè mú ajẹran ẹlẹ́dẹ̀ òun náà ni téèyàn bá ní tí ó jẹ mọ́ tẹ́bi ti fẹ́ pákó olùsí wọn ní ọjẹ́. Okay, Abẹ́sọ̀kè last question mi ni pé now ká sọ pé òbí tó bíyàn ó ṣe àwọn business tó lọ ń pè lára example ni pé kákò òbí tó bíyàn